Orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú ẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀ríwọ́ ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ̀ kúrò. Olùkọ́ àgbà lónìí yẹn gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí lókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó bí ti gbọ́. Olùkọ́ àgbà Laji Abbas Ọlọ́run ọba ló rán ẹ. Ìtàn Yorùbá kò tí ẹ gbọ́dọ̀ kúrò ó dọ̀wọ́ gbogbo wa. Ààrẹ Ìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas Ọlọ́run ló rán ẹ. Asọ̀tàn gbáyé asọ̀tàn lóye o. Iṣẹ́ tó o ṣe títí tó o fi dolóyè nílẹ̀ Yorùbá. Ọba Olúbàdàn ló fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ. Ààrẹ Ìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ. Ààrẹ Ìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa. Ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas ìbò pápá ìbò lùkàn asọ̀tàn lóye ìwọ lọ́rùn fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú ẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. Láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́lá fojú rí o. Ọ̀làjú ò lè dé ká fojú egbò tẹ́lẹ̀ Yorùbá ká ronú wa. Ogun ò lè gùn tó má níbi tó ti bẹ̀rẹ̀ ká rántí orísun wa. Ohun tó ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan ò mọ̀ ìtàn ní òròyìn gbogbo wọn. Olùkọ́ àgbà Laji Abbas ikú kan ò ní ẹ̀ pa. Olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú ẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. Mo tún kí wa o, mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi tẹ́ ẹ sì ti lè máa wò mí kedere. Ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín ètò wa Ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Aare òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Ọba o, mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe yí pé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lóore. Bákan náà mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin alátìlẹyìn mi káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé èyí tó ṣe pé ẹ̀yin gangan ni ìtàn tẹ́ẹ̀ní tán, ẹ̀yin gangan ni Aare òpìtàn, ẹ̀yin gangan ni olóyè Laji Abbas, ẹ̀yin lẹ́ ń dá sọ́rọ́ wa pé bóò ni ìtàn àti àṣà wa bóò ni ò sí ní parẹ́, bóò ni ohun àjogúnbá àwọn bàbá wa bóò ni ò sí ní bàjẹ́. Wọ́n ní bí ilé ayé bá ń dùn bí ò bàjẹ́ ìpìlẹ̀ ní kẹ́ẹ̀rù kò bàjẹ́ láyé Olúgbọ́n o, kò bàjẹ́ láyé Àrẹ̀sà, bẹ́ẹ̀ sì ni kò bàjẹ́ láyé Ọwáràngún Àga. Ìdí nìyí tá a fi ń dúpẹ́ o pé àwa tá à ń ṣe àtìlẹyìn fún ètò yín ètò wa Ìtàn Yorùbá, ètò kan tó ṣe wípé káàkiri tìbútòrò àgbáyé ni wọ́n ṣe ń kan sára sí iṣẹ́ ọpọlọ. Tó bá di bí pé ká sọ ìtàn
ká sọ ìtàn lásìkò ká ṣe ìwádìí ìjìnlẹ̀ nípa ìtàn tó jẹ́ ojúlówó èmi náà kọ́ Ọlọ́run ọba ni. tí àwa bá ẹsẹ̀ ń darapọ̀ mọ́ wa pàápàá àwa tí a mọ ibi tí a ti ń bọ̀ ká bàa lè jẹ́ ká mọ ibi tá a dé dúró. ìlú Ìkirun ni a wà láti bí ọjọ́ mélòó kan. àwọn tó mọ̀ mí dáadáa wọ́n mọ̀ pé èmi èé sábà tọrọ ó ṣe oyè ọba ń ṣẹlẹ̀ ní ìlú mi èé dá táwọn yẹn bá pè mí ìdílé wa ló fẹ́ joyè o wọ́n fẹ́ yàn wá jẹ ní o àbí kinní kan ní o èmi lóye tọ́ sí nínú ẹbí o màá máa ní ẹ̀yànjú ẹ̀ Ọlọ́run fún wa yanjú. ṣùgbọ́n ó wá ń pọ̀ jù débi wípé àti rọ́ba tí wọ́n pa àti rọ́ba tí wọ́n dáná sun àti rí ààfin tí wọ́n jó níná àti rí ọba tí wọ́n lù àti rọ́ba tó ní wọ́n lùyàn àti rọ́ba tó lùyàwó rẹ̀ kí ló dé a sì ti rọ́ba tí ń yọ lóyè àti rí ìlú tí ń dàrú tó ṣe wípé gbogbo ọmọ ìlú òun gbódágbó méjì tó pé tí wọ́n bá pàdé lóko àdá ni wọ́n kò búra wọn. bẹ́ẹ̀ sì ni ọba láláṣẹ ìlú bí ìlú bá fẹ́ dàrú ọba ní ó yanjú rẹ̀ ṣùgbọ́n ọba tí ọba wa yanjú ọ̀rọ̀ tó bá gba ọ̀nà ẹ̀bùrú dórí ìtẹ́ bóò ló ṣe fẹ́ bá wa tòlú. àwọn àgbà wa ń bọ̀ wọ́n ní pé kò sọ́ba tí ọ̀dà ìjòyè burúkú ni. nígbà tí àwọn ìjòyè ìlú tẹ́ bá ti fi tiwọn kó bá ìlú ṣáájú pé wọ́n ó ṣe ìlú èyí tí máa ń ṣẹlẹ̀ ní máa ń lágbára. ẹ gbọ́ àwọn ohun mẹ́ta lónìí ni mo fẹ́ yànnàná a sì gbọ́ àlàyé nípa ibi tí ọ̀rọ̀ tó dé dúró. àkọ́kọ́ a gbọ́ ọ̀rọ̀ Olúkọ̀tún a gbọ́ ohun tiwọn a sì gbọ́ ohun Ọlálékan Àkádírì tí ìjọba ìbílẹ̀ tí wọ́n fà lé ará Ìkirun lọ́wọ́ lóun lọ́ba wọn. a sì gbóhùn ẹ́sà ìlú Ìkirun nígbà fẹ́ káwọn onílàákàyè ká bá wa dé pé gbogbo àwọn èèyàn pé kí wọ́n wá gbọ́ ètò pé gbogbo àwọn èèyàn pé kí wọ́n wá gbọ́ ètò. ṣùgbọ́n tí n bá lọ tí n bá bọ̀ orin bàbá wa Ògúndé a máa yá mi lára láti lò tọ́rọ̀ bá ti dà báyìí torí pé àwọn ti fi orin wọ́n ti fi rí nǹkan lẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ wọ́n ti fi rí nǹkan lẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ wọ́n ti fi kiri nǹkan lẹ̀. wọ́n láyé mi bàjẹ́ o. ó ní mo bèrè ọkàn ó lè mọ̀ wá. Owó ẹ̀yìn ló kóde. Owó ẹ̀yìn ló kóde. Ọba ká tiẹ̀, ìjòyè ká tiẹ̀, adájọ́ máa tiẹ̀, alóbi máa tiẹ̀, balógun máa tiẹ̀, ọlọ́pàá máa tiẹ̀. Owó ẹ̀yìn ló kóde. Dókítà bá tiẹ̀, nọ́ọ̀sì bá tiẹ̀, ìgbàgbọ́ bá tiẹ̀, ìmàmí bá tiẹ̀, olùkọ́ bá tiẹ̀, ọ̀gá iṣẹ́ bá tiẹ̀, ọ̀gbìn ìlú bá tiẹ̀, òsì ìlú bá tiẹ̀. Owó ẹ̀yìn
bí wọn ò bá wúra wọn ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu olóyè wa ẹ̀dá àkọ́kọ́ pè wọlé tó fẹ́ bá wa sọ̀rọ̀ ní orí ètò òun náà ni olóyè Olúkọ̀tún tẹ́ ń bẹ lára àwọn àgbà oyè mẹ́jọ ìlú Ìkirun. Ẹ jẹ́ kọ́kọ́ ka orúkọ àwọn olóyè wa fún wa náà ń bọ̀. Ẹ jẹ́ kọ́kọ́ ka orúkọ àwọn olóyè wa fún wa tọ̀rọ̀ àwọn kò sí láyé mọ́, bàbá wa kò sí láyé nínú wọn. Ẹ jẹ́ ká kọ́kọ́ ka orúkọ àwọn olóyè wa nílùú Ìkirun fún wa. Orúkọ àwọn olóyè wa dà ní Ìkirun. Orúkọ àwọn olóyè wa ní Ìkirun rèé. Ọjọ́ ń bọ̀ tí ń sọ bí ilé oníkálukú ṣe rí àní Ìkirun ọ̀rọ̀ tí ò rújú ni. Olóyè àkọ́kọ́ tí ń ṣe àgbà oyè àkọ́kọ́ tá a tún lè pè ní high chief àgbà ìjòyè. Àgbà ìjòyè àkọ́kọ́ ni olóyè Lawal Karim Adétóyè ṣe pé adé tiwọn o ìmọ̀ tún oyè ṣe ni. Olóyè àkọ́kọ́ nù
olóyè kejì nílùú Ìkìrun mo kí yín o iná ní bàbá wa ọ̀dọ̀fin àgbà ìjòyè ọ̀dọ̀fin iná ní ìjòyè Rasheed Díẹ̀kọ́lá. Bákan náà ẹnì kẹta ní ọjọ́mu náà ní àgbà ìjòyè Matthew Olúwọlé Atóyèbí Christian ní bàbá ẹ̀ ẹ́ rí i pé bíi Lawali Karimu Rashidi Díẹ̀kọ́lá la ti ń gbọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n ọjọ́mu Christian ní bàbá ẹ̀ àwọn náà ní àgbà òjòyè Matthew Olúwọlé Atóyèbí. ẹnì kẹta náà ní ẹnì kẹrin iná ní ẹlẹ́mọ bàbá wa ẹlẹ́mọ ẹni wọn ò sínú àwọn tó dìbò lọ́jọ́ náà àwọn ò tiẹ̀ sí bẹ́ẹ̀ wọn ò pè wọ́n bàbá ẹlẹ́mọ wọ́n bẹ́ẹ̀ tẹ̀ wá wọ́n dàgbọ́n wà ń bẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ mú controversy lọ́wọ́. ẹlẹ́mọ àgbà ìjòyè Múrítàlá Oyèníyì. ẹnì karùn-ún náà ni olúawo iná ní àgbà ìjòyè Súlè Ọláọ̀rẹ́ kí lọ́kàn Súlè pẹ̀lú àwo bẹ́ẹ̀ ẹ wá ní yóò rojú kí lọ́kàn ṣéṣu ọkọ̀ fádà nínú orúkọ olúawo rẹ̀ tá a rí ẹ̀sìn láyé ò rojú ó ti rójú. kí ni mùsùlùmí wá bí olúawo kí ni mùsùlùmí wá kí àràbàlú Òṣogbo náà fẹ́ jẹ ìmáàmù Òṣogbo sáwà mùsùlùmí ọgbà sáàgbà kí bàbá wa Fáyẹmí Ẹlẹ́bùúbọn ní ẹgbẹ́ kínní ìwá ìmáàmù Òṣogbo ìdílé wa lọ́kàn ibi ni wọ́n sì fàálẹ̀ sọ́pàpọ̀ ọ̀kanjú àǹdàgbà náà ni. ẹnì kẹfà náà ní jagun àgbà ìjòyè Rohim Okunlọ́lá. àgbà ìjòyè keje náà ní baálẹ̀ Òkèbà ní bàbá ni ò sí láyé àwọn náà ní olóògbé àgbà ìjòyè Rahimi Bákàrè ilẹ̀ rẹ o bàbá ti jáde láyé ẹni àwọn kan pè mí wọ́n ní pé pín èsè mẹ́jọ méje ni wọ́n bàbá ìbẹ́ńbẹ́ àìsí láyé wọn ni ní ti bẹ́nu gẹ̀ẹ́sẹ̀tì àti àwọn nǹkan tó fojú hàn làwọn sọ. ẹnì kẹjọ náà tá a dárúkọ náà ni Olúkọ̀tún àwọn náà ni àgbà ìjòyè High Chief Hosseini Agboola. Bàbá wa Hosseini Agboola ilé fẹ́ rí yín o ẹ wá bá wa sọ̀rọ̀ ẹ kọ́kọ́ wo ọkàn yín náà kẹ́ tó bá wa sọ̀rọ̀ ẹ bí ẹ bá mi gbogbo mi kíbi tẹ́ bá wà ẹ bá mi sábà bàbá wa Hosseini Agboola látẹ̀wọ́ bàbá ti wọlé dé bàbá ti wà níkàlẹ̀ bàbá fẹ́ bá wa sọ̀rọ̀. Bàbá wa Hosseini Agboola orúkọ tèmi ni Aare Laji Abbas èmi ni Aare òpìtàn ilẹ̀ Ìbàdàn tí mo sì gba àmì ẹ̀yẹ lọ́pọ̀lọpọ̀ àmọ́ mo wá ga èyí tó ga nínú àwọn àmì ẹ̀yẹ láti orílẹ̀-èdè Amẹ́ríkà léyìí tó sì pé nínú àwọn òpìtàn ayé lásìkò yìí mo jẹ́ ọ̀kan nínú wọn léyìí tó ṣe wípé tó bá ti joyè ni wọ́n ń wárí fún iṣẹ́ ọpọlọ. Bàbá wa Hosseini Agboola bóò ni ọ̀rọ̀ ìbò bá a ṣe yan ọba ní Ìkìrun ṣe lọ. Bàbá wa Ògúndé ní ẹ wo ọkàn yín o ètò mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ gbọ́ ní bàbá kẹ́ ẹ tó sọ̀rọ̀. Bàbá wa Hosseini ǹjẹ́ ẹ ti wo ọkàn yín dáadáa àwòrán tá ẹ wò wájú mi ni ti bàbá wa Ikirun òkété gbàgbé ìbòsí ó dégbà alátẹ ọkàwọlé rí gbogbo tí ń dàrú lónìí èmi Aare òpìtàn ọ̀dádá tó dálẹ̀ ní bàbá wa Ikirun yìí sì sọ ìdí ẹ sì mọ àlàyé ọ̀rọ̀ lónìí. ẹyẹ jẹ́ gbọ́ bàbá wa ẹ mẹ́jọ fi àkókò àwọn aráalé tó dáwọn aráalé wọ́n ti ń dọ̀bù tó pé kí ni bàbá wa wọ́n fẹ́ bá wa sọ Olúkọ̀tún ìlú Ìkìrun bàbá wa Hosseini kí ni wọ́n fẹ́ bá wa sọ. ìyá ìwọ ọ̀rẹ́ mi ṣé kò gbé ọmọ rẹ owó bàbá ojú ṣé kò gbé ọmọ rẹ. bàbá wa ọyẹ wọlé.
ètò ìlọ Hello. Hello. ètò ìlọ Àbí ẹ̀rọ náà ti pèpèpè. Bóò ni? yóò lọ dáadáa mọ́ ní Bóò ni nǹkan? oṣù ìlú aláwa Gbogbo ẹ̀sẹ̀ bóò ni ti wá rí bá. Òṣogbo lẹ́wà kí lè ṣe lóṣogbo. náà gbọ́ báyìí mo àwọn ògbọ́rọ̀ mi sọ̀rọ̀ mo fi àjọyọ̀ àwọn ọkùnrin tó bá bẹ́ẹ̀ lọ bí títí ìmú ọmọ fún àwọn sì ní ìtàn nípa ìgbà wọn lóko sọ̀tàn. Nígbà náà ni wọ́n ti tó kí ìgbọ́ fún ọ̀rọ̀ ìgbọ́ fún ọ̀rọ̀ òun tó ìgbọ́ fún ọ̀rọ̀ oníkẹ́yìn ni ó dá ní gbígbọ́. Ẹ̀rọ ra gbé ìwẹ̀ lọ́wọ́ ẹ̀rọ ra nípa fún ọdún wọn bálájà sọ́ọ̀bù nínú alága nípa ìwọ̀n gbogbo ọdún wa tó ọdún tó ètò wọn ó ti wọ́n ní sọ́rọ̀ ó ti wọ́n ní sọ́rọ̀ torí báàrin ṣe rí etí bàbá wa Agboola Òsénì Olùkọ̀tún ìlú Ìkìrun sọ fún wa ni pé àwọn pariwo fáwọn ìdílé tọkàn ẹ lọ s'Óṣogbo ẹ lọ lọ́sẹ̀ mọ́ gómìnà àwọn ti mọ bí nǹkan ṣe ń lọ ẹ máa gbọ́ lọ o. Ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n ní Òṣogbo làwọn wà ẹ ti bá sọ̀rọ̀ èmi alẹ́ ń ṣe l'Óṣogbo wọ́n ò fẹ́ nu ara wọn sọ tẹ́ ń ṣe l'Óṣogbo. olùkọ́ ìdíje ká ọ̀tà ní agbó alẹ́kọ̀ọ́ wa kọ́ alẹ́kọ̀ọ́ náà lọ́dọ̀ l'Óṣogbo mo tún wá sí ìpìlẹ̀ mo tún wá sí pè pé ìgbẹ́mọ ẹ̀yẹ báyìí lè tó kí wọ́n tó gbé alẹ́gbẹ́ mẹ́ta òdúró. Wọ́n kó bàbá yìí ní pé bó ṣe dìjẹta ni wọ́n wá pè wá wọ́n bá ní wọ́n fi mọ́tò wá gbé wọn bẹ́ẹ̀ sì kó àwọn lọ sí government house nìyẹn. Mo kí ẹ o gómìnà wa tuntun ní ìpínlẹ̀ Ọ̀ṣun bàbá ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ lónìí tó gba àkóso Adémọ́lá Adélékè ṣẹ̀rùbà wọn tàsìkò yìí ṣẹ̀rùbà wọn alábòsí ẹni táwọn ń bá ní yóò jẹ gómìnà ní ọ̀jẹ́ ṣùgbọ́n ẹ ti débẹ̀ o. Bàbá yìí sọ àwọn ẹsẹ̀ kan lánàá nínú àwọn àpilẹ̀kọ ọ̀rọ̀ wọn mo wo ẹsẹ̀ kẹfà mo sì wo ẹsẹ̀ kẹrìndínlógójì kọ́. Bàbá ní gbogbo àwọn ọba kangaroo tí wọ́n sáré jẹ pápápá kó tó di pé wọ́n kò gbá sílé ìjọba dàlúrú tẹ́fẹ́ ba ìlú jẹ́ mi ò sọ̀rọ̀ pé ẹgbẹ́ òṣèlú o èèyàn lèmi bá wí torí gbogbo ẹgbẹ́ bákan náà gbogbo ẹgbẹ́ ṣe rí o lórí ẹ bá kó lé APC lónìí nínú PDP lọ́la nílé lọ Labour lọ́la èèyàn lèmi ń sọ bẹ́gbẹ́ ọ̀bádà ìwọ buwari gbogbo àwọn ọba kangaroo tẹ́ jẹun wọn ní àwọn òtún gbogbo ẹ̀ ṣe ìdílé tó bá yẹ kọ́ bọ́ ọ lọ láfẹ́kẹ́ ẹ jẹ́ kọ́ bọ́ ọ lọ ẹ má bàyé jẹ́ ẹ wá já máa gbọ́ lọ kí lọ́kàn pé àkọ́ àwọn èèyàn lọ sí gọ́ọ̀mẹ́ntì house l'Óṣogbo. Gọ́ọ̀mẹ́ntì house ló ti gba wá bẹ́ẹ̀ lánàá. Wọ́n wá ní gọ́ọ̀mẹ́ntì house ni wọ́n ti gbé wa wá bẹ́ẹ̀ lánàá níbo níbi tí wọ́n gbé wọn lọ ẹ gbọ́ bàbá yẹn wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan inú mi dùn fún ẹni tí ń bá bàbá wa ìsọ̀rọ̀ tẹ́sí rìkọ́dù ẹ̀ sílẹ̀ ìní pé wọ́n gbé wọn láti gọ́ọ̀mẹ́ntì house wọ́n gbé wọn lọ síbi tí wọ́n ti lọ dìbò ẹ sì gbóhùn bàbá wa ẹ Ikirun o àwọn èèyàn bẹ́ẹ̀ bá ní bàbá wa ẹ ṣàyẹn ni mo ní ẹ bá mi kí wọn o pébi tí wọ́n bá Ikirun dé wọ́n lọ jábọ̀ fáwọn alálẹ̀ nígbà bàbá wo Olúbàdàn ti Ìjẹ̀ta fẹ́ lọ bàbá yìí dàgbà ó lé 100 years gbogbo Ìbàdàn ní tó ń sunkún kí ni bàbá ń wígbà bàbá ń lọ bàbá ní pé àjò olè dòkó lé ní ọmọ rẹ̀ lé mo fẹ́ lọ jábọ̀ fáwọn alálẹ̀ pélé tó lọ Ìbàdàn ń pé bàbá kí ló dé ẹ sì má fi wá sílẹ̀ Ìbàdàn ń pé bàbá kí ló dé ẹ sì má fi wá sílẹ̀ bàbá wa ń dá wa lóhùn yìí pé sẹ̀rẹ̀ ni mánéjà tí ò padà lọlé rí mo fẹ́ lọ jábọ̀ fáwọn alálẹ̀ ilé tó lọ àbọ̀wò ni bàbá wa ẹ́sà Lawali Karim Adétóyè ṣe fẹ́ jẹ́ o ọ̀rọ̀ wọn sì wá ní bọ̀tì ìpápára rẹ̀ ó lòun pàjá kò sẹ́tọ́rọ̀ lùkìrún kàn jù láyé lónìí ju ẹ́sà lọ ọmọ ṣe o. Wàhálà ìgbòho ìdàgbò ti ká ọ̀bẹ lánàá. Àwòrán ẹ̀mí mélòó ni wọ́n kó lọ síbẹ̀ lánàá níjẹta? Àwọn mẹ́fà. Ẹnì kejì yín kọ́ta lórí kejì yín tí ò mú. Wọn ò mú àwọn ẹlẹ́mọ méjèèjì wọ́n dá ẹlẹ́mọ méjèèjì wọ̀. Ẹlẹ́mọ méjèèjì ló ti sọ wọn ò mú ẹlẹ́mọ méjèèjì
ẹlẹ́mọ bàbá àgbà tó jẹ́ ẹlẹ́mọ gangan bẹ láyé ṣùgbọ́n onífádé ìlọba àná fi jẹ ẹlẹ́mọ àga ibi tí wàhálà ti ń bẹ̀rẹ̀ nu ọba àná fi onífádé jẹ ẹlẹ́mọ àga ọwọ́ jẹ́ bíi ipe ń bá bàbá fi igá gbága. Ẹ̀sà nǹkan. O pé ìta ò fẹ́ ṣe gbà. O pé sà. Àìpé sà. Kìí ṣe pé àìpé sà. Kìí ṣe pé sà náà dá ní òjé wọ́n pé o. Ẹ̀sà ń ṣe àtìlẹ́yìn fẹ́lòmíì. Nílé ọba àrá ni ó ń ṣe àtìlẹ́yìn fún Dr. Adéyẹmí tóun náà lẹ́tọ̀ọ́ sí. Kí ni inú àkọ́bàjẹ́? Ara wa ló wà wọn ò pé o. Máa gbọ́ olùkọ́ tó. Wọn ò pé o. Máa gbọ́ máa gbọ́. Gbogbo ọ̀rọ̀ ẹ̀ jáde. Wọ́n lẹ́ni tí ó kù tí ó rí owó rẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Ẹ̀ka ìfara pamọ́ fún ọ. Bẹ́ẹ̀ ni. Ìbò tí wọ́n dì lánàá. Ayọ̀. Ní ẹni tó wọlé fi wọlé. Èèyàn mélòó ló dì í? Èèyàn mélòó ló dìbò fún bàbá? Ta ló sì dìbò fún bàbá? Tọ́gbò tá a dì lánàá. Tátó kò lóṣogbo láti dìbò lóṣogbo. Wọ́n ti dìbò ní gọ́ọ̀mẹ̀ntì house. Abẹ́rẹ́. Ṣé ẹ rí àwọn olórí burúkú tá à ń dìbò yẹn tá à ń gbé sípò aṣíwájú? Gómìnà lọ́ba Ìkìrun jẹ́. Gómìnà Oyètọ́lá ìlọ̀ dáadáa kó tó wá káwọn ẹni ibú bíi bàbá wa Ẹ́sà Ìkìrun Karim Lawali adé tiẹ̀ tó yè sí kí wọ́n tó wá fọ gbogbo ẹ̀ pọ̀. Mo ń retí yín o. Tátó kò lóṣogbo. Ìyàwó amúṣọ́ ìta náà ti ṣọ́wọ́ wa bẹ̀rẹ̀ lóṣogbo. Ṣé gbogbo ta ti ládùn? Gbogbo ta ti ládùn. Nípa àti olóṣogbo la ti lánàá. Bọ̀ ni wọ́n á ń lọ báyìí. Ọ̀rọ̀ tó gbìyànjú bá a ti pàdé náà nígbà náà tó ti wá padà sí gbogbo ìta. Wọ́n tó jẹ́ wọ́n gbalé lọ. Yàrá àgbẹ̀dẹ̀ wà nínú. Máa tó pàdé sọ́lá náà. Ní ẹni tó kó àpàdà sí gbogbo ìta. Ẹ̀mí wa ló dé sí òní mú Ẹ́sà lọ. Ṣé ìbò mo fi alájọbí mo fi fi ọ? Ọmọ tó ṣẹlẹ̀. Sọ ní gba kí ló forúkọ àwọn olùdó sáde olùsọ̀rọ̀ àti ọmọ àríwò lọ́gbẹ̀rẹ̀ pẹ̀lú kágbọ́nmẹ̀ bàmíìkì àmì ẹ̀kìtàn ló sọ fún ọ wàhálà ẹ̀rọ sọ fún ọ mo fi gbogbo àbáwọ̀ gbogbo àgbẹ̀ àwọn sọ fún ọ. Lọ sọ fún wọn kí ní òdìbò kọ́. Wàhálà ẹ̀rọ sọ fún ọ. Lọ sọ fún wọn. Lórí ẹ̀ èèyàn láti pè kí ní ẹgbẹ́ lọ ló gbà lọ́wọ́. Ó ti tó lórí wà pé kí o já lọ gba stéèkì. Ìwọ̀n bí ẹni ìdìbòdà kọ́láyé. Àwọn gbólẹ́rù nù. Gbogbo tí ẹ ní ìjẹta. Pé ẹja lọ lọ́bì. Bóò lẹ tí nǹkan ó ṣe kàn máa lọ́bì. Gbólẹ́rù ṣe lè máa lọ́bì lórí ìtọ́kàn wọn, ìtọ́kànlé wọn. Wọn ò lè lọ́bì. Kí ni wọ́n fẹ́ lọ ṣe ní stéètì sí? Ara tí ń balẹ̀ Yorùbá jẹ́rè. A sì gbọ́dọ̀ jọ fi òpin sí ni. A gbọ́dọ̀ jọ fi òpin sí. Ara tí ń balẹ̀ Yorùbá jẹ́ ni. Tí a bá gbogbo ọmọ Yorùbá àti gómìnà Adémọ́lá Adélékè tó ẹsẹ̀ débẹ̀ àti gbogbo àwọn ọmọ Yorùbá àti lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun àti gbogbo ilẹ̀ Yorùbá tá a bá wá lè dìde lórí ọ̀rọ̀ yìí ajẹ́pọ̀ máa lé gbogbo Yorùbá ajẹ́pẹ́ ìrẹ̀wọ̀ ọ̀dà ẹjẹ́ àti ẹ̀fì ìṣẹ́jú kẹdúró lórí òdodo bóyá yẹ ọ̀dà ìtì báyé jẹ́rè o ẹjẹ́ a máa gbọ́ lọ. Àbẹ̀wò mo fi àgbàdo owó gbòòrà mo fi kàábà tí mo kọ̀ gbogbo ọmọ tó pè é. Kàábà wo ló fi ń búra wọ́n pè olóyè ìlú wọ́n pà sí tí ọ̀dà ó sì lọ àfi kàábà tó fi lọ búra ìyá máa fi kàábà búra wọ́n fi kàábà búra wèrè èèyàn òpònú èèyàn ni máa fi kàábà búra àìfi àlùkùránì búra orúkọ ọlọ́ọ̀ba nìkan nínú ṣẹ̀ríà Islam lèyàn fi lè búra tẹ́bá dé kọ́ọ̀tù tẹ́bá gbé kùránì léèyàn lọ́wọ́ pé kó fi búra níbo lọ́wọ́ náà lùkà ń pẹ́ fi kùránì búra Ọlọ́run ti fi tá a fi búra alẹ́ orúkọ òun ni bá wù ọ́ parọ́ bá wù ọ́ mọ́ parọ́
bí wo bó pilẹ̀ wù àkàláyé tọ́lọ́pàá ò mọ tí wọn ò gbé lọ ilé ẹjọ́ bọ́ọ̀ bá fọwọ́ rọrí kú nílé rẹ̀ ó fọwọ́ rọrí kú bó sì kúkú gbóná ṣùgbọ́n ìdájọ́ tọ̀run ló ṣe kókó ẹ̀rí ọkàn sì gbọ́dọ̀ máa jẹ́ èèyàn lórí tí èèyàn bá ń ṣe ìyẹn lè rádaràda. mo ní èsì bàbá ó ní àwọn gbọ́dọ̀ wọ́n ní ọdún tó ń gbàgbọ́ ọkọ̀ àwọn ní àwọn pé oníkẹ́wọ́n tẹ̀ rí ọ̀hún ni èsì àwọn gbọ́dọ̀ kan tí ń wí bẹ́ẹ̀ ló ní ọ̀hún ló wà bẹ́ẹ̀. bọ́lọ̀ bá ti lọ́rọ̀ rè náà lórí ọ̀rọ̀ wa lọ́nà àbáyọ pẹ̀lú tọ̀rọ̀ tiẹ̀ báyìí. Fẹ́mi fẹ́tò mi. ẹgbẹ́ ọba wà lójà. Bàbá báyọ̀ gbúdọ̀ o. Orúkọ tí ó yẹ kó o tẹ̀lé òun ti ṣàlàyé fún ọ. Ti ṣàlàyé fún àwọn bàbá bá. Wọ́n ti sọ fún mi fẹ́ẹ̀kì ní gbogbo tí a ti ti wá pátá. Ṣẹ̀gbọ́n kan fẹ́ẹ̀kì ní gbogbo táwọn ṣe pátá fẹ́ẹ̀kì ni. Wọ́n sọ fún mi gan ó fẹ́ lọ ara wọn sọ wọn lára ìjà ló ká gbogbo ìṣègùn òsì táwọn. Àyíwájà ní ògbó. Ẹ ń gbọ́. Wàhálà ìwọ̀n wọ́n sọ fún mi wọ́n ní alájà sí alájà ló ká gbogbo ẹ̀. Wọ́n ní òsì táwọn. Òwò oúnjẹ kẹjẹ káwọn èèyàn Kàrẹ́kà láti pèsè. Mo jẹ́ bèrè kinní kan. Ìbò ẹyọ kan tó fún wa sí fún bàbá ń ta lójú. Èsà lójú. Èésà tó bá fẹ́ máa ṣe bíi tòótọ́ nù o òun náà dìbò wọn ò gbé òun lọ sí State House ṣùgbọ́n ó dìbò fún Dr. Adéyẹmí Èésà tó bá fẹ́ máa ṣe bíi tòótọ́ lójú wa ni pé kíní kankan ó dìbò àbó òdì bàbá wa Èésà ẹ dìbò ẹ gbọ́dọ̀ tí bàbá wa Èésà ní ẹja pélé ìdílé. Wọ́n ní wọ́n fún Èésà bàbá wa Èésà Karim Lawal wọ́n fún ní 1 million wọ́n fún wọn ní 1 million pé tó bàbá nígbà tí ò ti ríbi tẹ́ ẹ ṣe sí Dr. Ismail Ọlásùnkànmí Adéyẹmí tẹ̀lé bàbá at age of 86 years ẹni tó yẹ kó dúró gbogbo ẹ̀ ọmọ tí ẹ̀ dùn mí o Dr. Adéyẹmí tó yẹ kó wọ́n dúró àti ilé gbólẹ́rù ni o àti ilé ọba àrá ni o àti ilé adédèjì ni o àti gbogbo òkìrun ni o ta ló yẹ kí wọ́n ògo òkìrun ni ní èyí tẹ́ ẹ kẹ́ ẹ dúró ládájọ́ ọdọ́gba kẹ́ ẹ dúró lẹ́ni eré pé ẹ wá o ẹjẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹjẹ́ àṣẹ báyìí kódà ìtì ń bá yín jẹ́rìn ẹ̀ẹ́sẹ̀ sì ń bẹ lọ́rùn bí n bá ronú pé mo lè dá kelúkelú ṣùgbọ́n nìkan máa ń bà mí lẹ́rù láyé yàrá kan tí ó kù èmi nìkan iná nínú sàárè inú sàárè iná ni máa ń bà mí lẹ́rù pé gbogbo àwọn tá a jọ ń ṣe tẹ̀bí bàtà bá níyàn la máa ń fẹ́ lá bí ìbá níyàn nú yàrá bó ṣe pátá nìkan mo sì bọ́ra mi lẹ́nu ò máa dá pẹ̀lú bá ti rí ìyẹn ta yóò rí mi láwọ aṣọ láàlò lẹ̀kẹ̀ látẹ̀pá láàdé fìlà láàlọ ọkọ̀ ńlá ibi ká yóò lè rí wa ni ibi tá yóò ti rí wa tó pọ́nà nìkan ni ọmọ rí wa pẹ̀lú àwa ń kọ́ ìjà bẹ̀rù Ọlọ́run. Bàbá ló fẹ́ sàwọn wà lórí ṣẹ́ta lórí. Tọ́ọ̀dì lónìí. Láti. Ọ̀dọ̀ ẹ̀ bá mú nǹkan bọ̀. Láti lágbára wà láì wọ́n fún ayé sísì. Nígbà ní wá ní ẹ bá wa mú nǹkan bọ̀ ṣé fọmúlà dọ́ọ̀jì ẹ̀ ni àbí wọ́n gbà wọn bàbá ẹ̀ mọ́ra lóòótọ́ bàbá ẹ̀ ní wà láì wọn ò fún wa ní sísì. Wọ́n ti fa tó ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ wọ́n kàn tó wá bẹ̀rù táyì. Wọ́n bá tó wá yí bọ̀ wé. Kò fà ní kó bẹ̀ bí ní wà láì. Wọ́n bá tó wá bẹ̀rù ní kíkà mọ́ wọn. Èésà náà tọ̀ bóyá torí pé bàbá fún 1 million ní òjé kí ó yẹ mú lọ. Èésà tí ọba fẹ́ máa ṣe bíi tòótọ́ ibi Dr. Nefi ẹ̀sùn kàn pé Dr. Ismail Ọlásùnkànmí Adéyẹmí fún ní mílíọ̀nù kan ṣe mọ̀ yí pé ọlọ́mọ tàwa ló sì bàbá mílíọ̀nù kan yìí kò rọjọ́ ọ̀la àwọn ọmọ yìí bàbá Èésà tẹ́ jẹ́ lórí àwọn ọmọ yìí àtàyà yìí
lórí ilé Ẹ́sà ni ilé yín lápapọ̀ lẹ́jẹ́ ilẹ̀ jẹ́ Ẹ́sà fún un aṣojú ẹbí yín ni ọmọ ẹ̀ẹ̀mọ tí Ẹ́sà kàn bóyá ọmọ tí wọn èbí ní ọjà Ẹ́sà lẹ́yìn yín ẹ̀mọ̀ gbogbo àwọn tẹ̀ fojú sí pé wọ́n ń bẹ láyé àbúrò mi nìkan kan bóyá Ọlọ́run lè ní kẹ́mi yan wá gùn jù bẹ́ẹ̀ yìí kan ṣe rò lọ ká ṣiṣẹ́ rẹ̀ ká bàa lè jábọ̀ rẹ̀ àwọn bàbá wa ń jọ̀hún tí nǹkan bá fẹ́ dojúrú bóyá láàrin àwọn ẹbí wọ́n wà á dira wọn wọ́n á máa sunkún àbúrò mi àbúrò ló fẹ́ kí n lọ fi jábọ̀ àwọn ẹ̀gbọ́n mi báyìí tí n bá kú wọ́n máa ń bẹ̀rù alájọbí Ọlọ́run ẹ̀kẹ́ sọ́nù Àlùkùránì Ọlọ́run ní ọ̀rẹ́ tí okùn ẹbí tẹ́ fi máa ń bẹ̀rẹ̀ ayé tọ́rọ̀ bá fẹ́ dojúrú a máa ń fọkọ̀ Ọlọ́run bẹ̀rẹ̀ wa a sì máa ń fi alájọbí bẹ̀rẹ̀ wa tí o bàbá wa bá débi wípé alájọbí ọ̀dà téèyàn bá jẹ̀bi tètè bẹ̀bẹ̀ ẹ má alájọbí ọ̀dà fún mi lóòótọ́ ni mo ṣàṣe yín sì tún ṣe yín tún bẹ̀ ṣe kì í ṣerú àwọn bàbá wa Ẹ́sà Àtọ̀ní àti Dr. Adéyẹmí. wọ́n jẹ́ lọ́wọ́ mi nígbà gbàdé nígbà ọ̀nà lónìí. lọ. ìgbà mi gbàdé ìgbà mi gbàdé. ọ̀dà mi ti gbọ́. ẹ̀mí ìjàmbáyà gbé káàkiri láwà. wọ́n sì wà ní government house nígbà tí wọ́n fi ń kọ́ ẹ̀ níbi tí wọ́n kó wọn pamọ́ sí ẹni wọ́n máa gbádùn tí wọ́n ń bọ́ wọn. ẹ jẹ́ wá lọ sí ọ̀dọ̀ bàbá wa Ẹ́sà ìlú Ìkirun. Ààrẹ Laji Abbas fẹ́ lọ sọ́dọ̀ bàbá wa Ẹ́sà ìlú Ìkirun bàbá wa Lawal Karim Adétóyèsé ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ wọn ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ bàbá wa Ẹ́sà kíní fọ́nrán bàbá wa Ẹ́sà ọkẹ́ àmọ́ tí kò lábala bíi tí mo wà tẹ́lẹ̀ ẹ jẹ́ wá lọ gbọ́ ẹ jẹ́ àfarabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí bàbá wa Ẹ́sà sọ o ní pé tí ọ̀kàkà tí bá ń sọ̀rọ̀ tẹnu ẹ̀ bá ń laná ayé ó ti mọ̀ pẹ́ lẹ́tàn ni ẹ jẹ́ wa àfarabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ bàbá wa Ẹ́sà ìlú Ìkirun kó tó di pé ẹ wà sọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní. ẹ tó bá ti nǹkan tí ẹnì kan ò sí rí ojú yóò rí ẹnì kan ò rí rí èyí tó yẹ kó ju owó rí náà ló ju wọn rí because ní ẹnì kan ò sí rí ni wọn ti wọn ò gbọ́ pé wọ́n lọ fi ewé lé ọba kan lórí nínú roman palace rí in history has never said the history of Ikirun has never said that. kí ló fà á tí bàbá wa Ẹ́sà fi sọ ọ̀rọ̀ yìí Ọlálékan Kádírì tíbò rẹ̀ wọlé ńjọ́ tí wọ́n lọ dìbò tí wọ́n kó wọn lọ sí gọ́ọ̀mẹ́ntì house àwọn olóyè mẹ́fà ṣùgbọ́n ẹlẹ́mọ àwọn òdìbò ọ̀rọ̀ tó ti ní klọ́ọ̀sì ń bẹ̀ o. Ẹ́sà wọn ò mú Ẹ́sà lọ níta gbọ́ ni wípé Ẹ́sà gbé Dr. Ismail Ọlásùnkànmí Adéyẹmí ó gbé lọ́wọ́ gẹ́gẹ́ bíi tí bàbá wa Hussein Agboola Olùkọ́ tún sọ wọ́n ní pé bàbá wa Ẹ́sà ẹ ti jẹ dòdò ẹ gba mílíọ̀nù kan ni wọ́n fún yín wọ́n wá má wọn lọ torí wọ́n mọ̀ pé wọ́n ti jẹ́ nìkan ẹ̀ ní jẹ lọ́lẹ̀ méjì lẹ́yìn tó yẹ kó dúró lórí òdodo yìí pé ilé gbólẹ́rù lọ́kàn o ọba ò sì gbọdọ̀ fọlé gbólẹ́rù. bàbá tí bàbá wa Ẹ́sà ń ṣe àtìlẹ́yìn yìí fún yìí 86 years 87 years ni Dr. Adéyẹmí tó jẹ́ ògo Ìkirun gbogbo ìlọ́mọ̀ ọgbàjúmọ̀ dáadáa tó yẹ ká bá bàbá yìí fẹ́ kí bàbá ẹ bá mi fi gbogbo àwọn ètò mi bàbá wa Adéyẹmí káwọn náà rí téèyàn bá kọ́ bá kò wọ nìkan nínú yàrá bàbá wa Adéyẹmí dúkìá lẹ kójọ rẹpẹtẹ yìí ẹ sì bí àwọn ọmọ dáadáa kẹ ẹ wá pẹ̀yìn dàtán kí wọ́n wá jí yín nínú sàárẹ̀ Ọlọ́run jẹ́ ká ọjọ́ yín ó tún dalẹ́ o torí táyà kẹ́ ẹ ti ẹ̀rọ ní wípé ẹ wo gbà àwọn tẹ́ ẹ jọ ṣe ìwé mélòó ni wọ́n ń bẹ láyé táwọn tẹ́ ẹ jọ jẹ́ ẹgbẹ́ tẹ́ ẹ bá jọ jẹ́ bíi igba tẹ́ ẹ jọ lọ léèwé tẹ́ ẹ jọ ṣe gbogbo ẹ̀ ìrùn báwọn tẹ́ ẹ jọ kù nílùú mọ́ bẹ́ẹ̀ àwọn ilé tó márùn lọ́jọ́jọ́ orí tẹ́ ẹ jọjọ́ rẹ̀ tẹ́ ẹ bá rí márùn ṣàjọ ẹ̀dúpẹ́ ni torí àgbà tá a lọ kàn ó lẹ́ni tó ń bá lé ó yẹ kẹ́ ẹ wá níbẹ̀rù Ọlọ́run yìí pé ibi tí mo bọ́jọ́ orí mi dé ikú ọ̀pá mi lógójì kò pa mí láàádọ́ta kò pa mí lọ́gọ́ta kò pa mí láàádọ́rin kò pa mí ní ọgọ́rin mo tó wálé lọ́gọ́rin pé gbogbo tó kù tí mò ń ṣe kí n fi ilẹ̀ fáwọn ọmọ ẹ̀dọ̀ ẹran ni kí n máa jẹ èèyàn bá dọ̀ ẹran dàbí aláràmá
ẹ ti ń rìn ó di pé kẹ́ ọ̀rá máa yọ ẹsẹ̀ gbé ṣe tún ti ń fúláàgì wa ni ẹ jẹ́ máa bá wa tẹ lọ́fẹ̀ẹ́ máa bá wa tẹ láìkì bí ẹ bá ti fúláàgì wa ni ká mọ̀. bàbá kẹ́yìn náà wá lọ o kí wọ́n wá gbé yín jáde nínú sàárè káwọn màláìkà wá sí ojú yín wọ́n wá máa fi hàn wípé gbogbo dúkìá tẹ́ ẹ kó jọ o ìkan lára ọmọ yín ló fẹ́ jogún rẹ̀ ọláwọn ọmọ yòókù yálà àwọn ọmọ ìyá rẹ o àbáwọn ọmọ bàkan rẹ o olóòlì kan lòun ó jogún rẹ̀ ẹni wàhálà bá wá ń ṣẹlẹ̀ káwọn màláìkà wá fún yín ní ààyè wípé kẹ́ ẹ yọ sí ọmọ bẹ́ẹ̀ lójú oorun sẹ́wọ̀n bẹ́ẹ̀ pilẹ̀ lè gbà sọ̀rọ̀ lójú ayé mọ́ mo mọ̀ pé bẹ́ẹ̀ sọ ni wípé ìlẹ́ ò bọ́ Àkànjí lórúkọ Àkànjí mọ́mọ́ bẹ̀yìn mi jẹ́ irú ipò bẹ́ẹ̀ ló yẹ ká bá yín nílùú Ìkirun ní bàbá wa Dr. Adéyẹmí irú ipò bẹ́ẹ̀ ló yẹ ká bá yín ọ̀rọ̀ pélé ọba àrà mo ti wá kọ́ ọ̀rọ̀ pé ẹ̀yin ni ògo Ìkirun lónìí bẹ́ẹ̀ yẹn bá lówó jù yín lọ ní Ìkirun kò gbajúmọ̀ tó yín ní Ìkirun àkọọ́lẹ̀ yín sì dá ní Ìkirun ẹ wá wo nǹkan bọ́jọ́ alẹ́ ṣe máa rí kò sẹ́ni tó yé jálẹ̀ mi ó dùn ó mo bẹ̀ ọ́ lọ́rùn ẹ wo tẹ́ ẹ ti ń bá bọ̀ ẹ wá wo tẹ́ ẹ fẹ́ parí ẹ̀ ní lórí ẹ wo tẹ́ ẹ fẹ́ parí ẹ̀ ní lórí kí wọ́n tiẹ̀ múwèé wá pé àwọn ilé igbó lẹ́rù o wọ́n mọ oyè wá ojúṣe ti gẹ́gẹ́ bí ògo Ìkirun ni wípé ẹ wàá pè wọ́n ẹ bá rà bàbá kọ̀ọ̀kan yà ọkàn ní o àti gbólẹ́rù àtàdédéjì àtọ́ba àrà èmi ògo yín náà ní ẹ wá o ẹ ṣe jẹ́jẹ́ o ẹ ṣe tẹ́ẹ̀sì láàrin ara yín gẹ́gẹ́ bí Àgbáre àgbà gidi bó ṣe yẹ kó ṣe ìjà máa gbọ́rọ̀ ẹ̀sà ìlú Ìkirun lọ. ẹ̀sà. ìdẹ̀ni sí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ à nígbà ní. kò síbi títí ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà níbi ìbò táyìn náà dì. àbáwọ̀ ẹ̀sà tó sókè ẹ má jẹ́ ìdílé mẹ́ta ló ń jọba níjọ. àwa náà mọ̀ àmọ̀. ìdílé Adédèjì nọ́mbà 1. Olérù nọ́mbà 2. Ọba Àrà nọ́mbà 3. ìdílé Adédèjì ló gbèsè. ibo ló yẹ kó bọ́ ọbẹ̀. ó kan ìdílé Olérù. gbàgbà dáta ó dàbí ẹni wípé they were unable to produce a candidate. ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀sà Ìkirun ó dàbí ẹni pé wọn ò lè produce candidate lẹ́nu ẹ̀sà tó kù lólórí ìlú tó ṣe pé nígbà tí Ìkirun ti gbéṣẹ̀ ìwọ ni ọba ìwọ láláṣẹ ìlú ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni gómìnà tó ṣẹ̀ṣẹ̀ débẹ̀ àtijọba ó ṣe gbogbo àwọn ìjòyè wọn ò kó wọn tó bá yẹ kí wọ́n gba ìlẹ̀kẹ̀ lọ́rùn wọn kí wọ́n gbà kẹ́lòmíì wọ́n fi àwọn ẹlòmíì tó bá ní làákàyè sọ́wọ́ lágboolé wọn ẹ̀yẹ ìbáyé jẹ́ gbogbo ẹ̀mí ń bọ́ wọn ò lè lọ ọjà ìlú wa kan gógó àwọn tó dálẹ̀ níyì ọ̀dádárè àwọn ìjòyè ebú ní bàlú jẹ́ mọ́ba lọ́wọ́ àwọn ìjòyè ebú ìní bàlú jẹ́ mọ́ba lọ́wọ́ níjọ́ tá a bá ti bá wọn ní ìrókò lórí òdodo tá a bá wọn ní tí ọ̀gẹ̀dẹ̀ bí ṣe ń ríre. For presentation to the appropriate wọ́n hold ìlú to ransom. so àwọn gbólẹ́rù ni wọ́n ní wọ́n hold ìlú to ransom o gbégbá àwọn ò lè mú ọmọ oyè wá so ilé ọba àràtẹ wá lọ àwọn wá hold ìlú to destroy àbí ìtílé ọba àrà wá ń dálẹ̀ tí wọ́n ń pàwọn èèyàn láàrin ìlú tí wàhálà ń ṣẹlẹ̀ ní ìsìn tó lóko ò lé lóko tó lódò ò lé lódò ní lọ́tẹ̀ yín lọ́rùn ẹ̀ẹ́dẹ̀jọ́ gbogbo ilé ẹ̀jẹ̀jọ́. olúwa fà tí wọ́n fi mú tí kóòtù fi ní kí á mú sí ọba àrà tí àwárí rẹ̀ ní ìdílé tí ó bá dẹ̀ fẹ́ ṣe fa ọmọ yìí kalẹ̀ yẹn ìdíje ẹ jẹ́ kí n la àkàkẹ́ yẹn wá ń bẹ̀ yẹn wọ́n ní kóòtù ní pé káwọn ó múfù sílé ọba àrà mo ti sọ nínú ètò ti ìjẹta àbí jẹrin kí ló ṣẹlẹ̀
jọ́ìdà làwọn lọ ṣe ní kóòtù ọba àná tó gbèsè ọba Adédèjì wàhálà wà gbàrà tó ti jọba ilé ẹ̀kan nínú àwọn ẹbí ti dìde wípé ọmọ obìnrin ni wọ́n sì fa ẹjọ́ ẹ̀ fún ọdún 27 years kẹjọ tó wó lẹ́yìn ọdún kẹta kábíyèsí gbésẹ̀ ní ọdún tó lọ ní lẹ́yìn ìgbà tí wọ́n lò 30 years 7 months lórí àpèrè wọ́n lò lé ní 30 ọdún 30 years lórí àpèrè kò sí àní-àní ilé gbólẹ́rù lóye kan tó lè bá sì kànyàn nílé inú ilé tó tóbi igun méjì ni wọ́n o tẹ́ ti ń jọba nílé gbólẹ́rù Dáúdù àti Sẹ́kàn Dáúdù ọba Sẹ́kàn jà yí pé àwa náà jẹ àwọn Sẹ́kàn lásán ẹwòye àwọn èèyàn tí ó wà ń bẹ̀ pé a fẹ́ jáde jọba àìfẹ́rù èlò òkú gbogbo ala ti rí tògbómọ̀ṣọ́ àti rí ti Ọ̀yọ́ agbọ́yé àwọn èèyàn tán láwọn fẹ́ jọba sí wàhálà torí ẹ̀ ṣẹlẹ̀ kò sì sí ẹmúwé ìròyìn wá ẹmú police report wá àbí ilé ẹjọ́ táwọn Sẹ́kàn o àbí gbogbo agboolé gbólẹ́rù bá gbéra wọn lọ yí pé tó à ń jà sọ́rọ̀ oyè ẹja rí kò sí nígbà tí wọ́n tún wá dìde tó nígbà tí ọba Adédèjì kú ọba àná wọ́n yarí pé àwọn ò ní jẹ́ wọ́n sí sáàfin bí tẹ́ ń ṣe àwọn ọba sí pé kí wọ́n má kà mọ́ bá àwọn láwọn ará ilé wọn pọ́mọ obìnrin ni ilé wọn wá gbalẹ̀ ẹjọ́ lọ wípé o èyí òrùn tí wọ́n jẹ lọ́hùn àwa Adédèjì àìsèfẹ́ jọba ti wá o ọmọ obìnrin níbo wọ́n ti ń ṣerú ẹ̀ kìí ṣàgbólé yín lẹ ti fà á lẹ̀ kìí ṣe mọ́gàjì yín lọ fà á lẹ̀ ẹjọ́ ìtẹ́ wá gbé lọ ìwà ni gbólẹ́rù lọ ṣe jọ́ńdà sí ẹ má dá wọn lóhùn o ẹgbẹ́ kínní ìwà gbólẹ́rù lọ́kàn tí wọ́n jẹ̀bi ẹ má jẹ́ wọ́n fàkókò wa ṣòfò adájọ́ Fálọlá tó dá ẹjọ́ gómìnà Adébọ́lá Adélékè ẹ gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ lé lórí gbogbo àgbáyé sì ti rí báyìí ibi tá a sì ní ṣòro láfíríkà ní àti ní Nàìjíríà ìlò ń bá dá ẹjọ́ gbà wọn gbólẹ́rù ń bára wọn jà kí wọ́n gbé oyè lọ fọlé gbólẹ́rù kí wọ́n gbé lọ sílé ọba ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀pọ̀ ń bẹ̀ dèjì táwọn èèyàn ń fi ẹ̀sùn kàn wọ́n pé wọ́n ti ra adájọ́ sẹ́jọ́ wa lè ṣe tẹni ká mọ̀mọ́ dá ọ̀rọ̀ ibi tọ́rọ̀ ti dénú nígbà ọ̀rọ̀ wa rí báyìí ìjọ wo ìní nínú òfin Àtíkù adẹ̀ní òfin ọba jíjẹ nípínlẹ̀ Ọ̀ṣun Article 15 ABC inú a gbà tí ọba bá ti kúrò nídìílé kan tó bá ti wàjà ìdílé tó bá bá kàn ìjọba ìbílẹ̀ local government ilé ètò lọ́balọ́ba ń bẹ lábẹ́ rẹ̀ bí bàbá wọ̀ nínú ìsáṣe kàǹkà tó ń abẹ́ ìjọba ìbílẹ̀ ìní wọn wà nígbà tá a jẹ Olúbàdàn tó ṣẹ̀ṣẹ̀ jẹ yìí local government ló kọ lẹ́tà sí bàbá wọn Olúbàdàn wípé àpèrè tó sílẹ̀ yóò ẹ̀yìn lọ́kàn ẹ wá ní kí local government ó mú ìwé wá o tí wọ́n fún lé gbólẹ́rù pé ọmọ oyè yín dà ohun àkọ́kọ́ Article 15A ẹ kọ lẹ́tà sí wọn nígbà wọn bá wá kọ lẹ́tà sí wọn tí wọn ò dáhùn tí ìlú sì fẹ́ jọba Article number 2 Article 15B èlé pé wọ́n gbé lọ lé ibòmíì wọ́n sì tó sẹ́ndì rìmáìndà sí wọn o ṣé tí yín di ni ẹ̀ẹ́rìwé wa pé ẹ mọ́ ọmọ oyè wá gbogbo ilé ìtọ́lọ́dún tọ́lọ́dún àwọn ń ṣe o wọn ò kọ́ lè wé sí wọn èyí tí wọ́n rí ni wípé wọ́n bá mú wọ́n pè wọ́n ẹ mẹ́jọ sí wàhálà láàrin yìí o tó rẹ́yìn lọ́mọ oyè kan ọ̀tá ní tí local government ṣe nu kò sí tó burú ń bẹ̀ náà gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ tí ó fẹ́ wàhálà pé àwọn ọmọ ẹ bá ti rí ìrírí pé ibi tó oyè bá ti sílẹ̀ nú ẹbí wọ́n lè mọ̀ bára wọn fà á èmi ní jẹ́ èmi kọ́ ní jẹ́
ṣùgbọ́n òfin tá à ń ṣe ọ̀dà náà ni nípa ọ̀rọ̀ oyè jíjẹ àbòsí tá a sì ń tọwọ́ bọ̀. ètí wọ́n wà nínú pé wọ́n bá mú wọn ò mú lẹ́tà lọ fún ọ pé kẹ́ ẹ mọ́ oyè wá lẹ́tà tíjọba tí wọ́n mú jáde ilé ọba Àrá ni wọ́n mú lọ léyìí tí èèṣà sì mọ̀ sí tí èèṣà sì ti sọ fún àwọn olóyè pé ẹ máa gbowó lọ́wọ́ ilé gbélẹ́rù ni torí pé Dr. Adéyẹmí fáwọn lówó. ọ̀rọ̀ yìí ti wá kan èèṣà náà tó sì lè kó bá èèṣà tí ń bẹ lórí ibi tó sì lè fa yí pé kátùbọ̀tán èèṣà ọmọ ìdá pẹ̀lú ọ̀rọ̀ tí Ọlálékan Kádírì ọba ara rẹ̀ tọ́jẹ́ tí ò jẹ́ nílànà bá a ṣe ń jọba. èyí sì wá ṣàlàyé ní tí òye èèṣà yín wá jẹ́ èèṣà ọmọ ìtọ́pọ̀lọpọ̀ ọmọ Ìkírun mi ọmọ ìwà jẹ́ wọn mọ̀ lónìí mò ń bọ̀ bẹ́ẹ̀. mo ní ìfẹ́ sọ ìtàn Ìkírun ni ṣùgbọ́n èsì wọn gbẹ́rẹ́ ìpàkọ́. ẹ má ti jẹun fún ẹ má ti jẹun fún. Laji ọba Àrá yẹn olúmọwá sí mú orúkọ ẹni tí ìdílé yẹn bá fi ọwọ́. ṣe é gbọ́ bí sí sọ ẹni tó sọ wípé gbólẹ́rù lọ́kàn mọ́kàjẹ́ ọba Àrá yẹn ìní ọ̀wà á mú ẹni tí ìdílé bá fọwọ́ sí ìní ó mú wá. gbogbo tí ń ṣe torí Dr. Ismail Ọlásùnkànmí Adéyẹmí ọba Àrá ló gbé lórí lẹ́yìn tó yẹ ká bá ní pé kọ́ mọ́ bàjẹ́ ìlú. ní tó ti bàjẹ́ ti kọjá ẹ̀ balẹ̀ fẹ́ ṣàtúnṣe ní ìsìn ó ti bàjẹ́ kọjá àlà ẹ̀mí ti ń bọ́ aṣọ àfin náà alálẹ̀ ń bínú àwọn àgbà ìlú ń bínú Yorùbá ń bínú gbogbo owó òfojú rẹ̀ wò yìí. Fàkànì wá fún àfọ̀bàjẹ́ will now in turn present that candidate to the government. ìlànà inú tó ẹkún wọn tẹ̀lé. kì í sì ìjọba gbé kì í sì gbé tẹ̀lé wọ́n fẹ́ kó ìjẹun ní pápámọ́ra ni. èyí ìbágbégbèsè rẹ ìjọba gbégbèsè rẹ. pẹ̀lú alẹ́ ìbẹ̀rẹ̀ ní on the 19th of November 2021. ní àárọ̀ it was around 12 that day ni the local government chairman ló pè mí wípé there was supposed to be a meeting for 2 o'clock that day. The local government chairman took control of the affairs of everything on the program. Was telling us that we see wọ́n took over everything. nígbà àjẹbánu ò jẹ́ mẹ̀tọ́ yín nígbà ẹ̀dẹ́bẹ̀ kẹ́sì sọ́dẹ̀ wá ṣe tí o sì ṣe ìlànà ìbọyẹ̀kẹ́ ẹ jáde. láyé ológun bàbáwọ̀ nírìsà àná àti Emir Kano wọ́n travel out wọ́n rìnrìn àjò. ààrẹ Buhari náà ní bẹ lólógun ńgbà náà wọ́n wá gbọ́ oníwọ̀n ọ̀gbàṣẹ bẹ́ẹ̀ sì lọ́ọ́ kí wọ́n gbàṣẹ lọ́wọ́ local government chairman lóòótọ́ àwọn ọmọ wọ́n ẹ̀sẹ̀ lọ kọ lẹ́tà sí local government chairman mo fẹ́ jáde o. ọ̀rẹ́ mi kan wọ́n pè mí láti bàbá dáadáa wọ́n pè mí láti ìlú òyìnbó wọ́n nígbà tí ọba ìlú wọn sílẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun náà lọ́rí káwọn èmi kí n wá ilé ẹ̀sẹ̀ wàá fẹ́ kọ lẹ́tà sí local government chairman mo fẹ́ jáde mo fẹ́ lébi tí liberty ń bẹ fún tó pé tí bá ti kó ló pín ìrìnàkò sí títí ìlú lọ láyé. wọ́n wá dé Buhari wá ní pé kí gbogbo pé kí wọ́n sì sí passport wọn kó sì kí gbogbo àwọn gómìnà ológun ọ lọ bá wọn sọ̀rọ̀ ṣé pópó láàbí ta níbẹ̀ lólógun ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gbà náà. wọ́n wá pe ìpàdé Ọ̀ṣun àti Ọ̀yọ́ state wọ́n sì jọ wà papọ̀ ńgbà náà Ọ̀yọ́ state tí wọ́n jọ ń jẹ́ Ìbàdàn wọ́n sì ti ń ṣe ìpàdé. ìní gómìnà bá dé lọ́ba fọ̀pá tilẹ̀ ní bá ń tu bí ejò ní bá ń tu. bàbá wo Olúbàdàn ti sì ń bẹ lórí ààrẹ Olúbàdàn Ìbàdàn gbà ní àṣàǹkẹ́ ni bàbá òsì gbóyìnbó Ọ̀pẹ́rìndé àwọn náà pàdé Olúbàdàn lẹ́yìn wọn ó ń lọ tó bàbá gbóyìnbó bàbá bá bí pé torí wọ́n máa fi ọ̀tún tẹ̀lé wọn yí pé yóò lè máa sọ tí bàbá bá yọ lọ ọ̀tún èmi aláàlá ṣe kí ló dé tí tu bí ejò kí ló láà ṣe ọ̀tún wá sọ fún mi pé bàbá wọn ní ọ̀ọ́lẹ́ lọ́sẹ̀ kí lọ́ọ́ lè ṣe wọ́n lọ jáde olùkọ́ gbàṣẹ ìlú bá bí Olúbàdàn gbèsè tó pè wá sí ni ọ̀ọ́lẹ́ jáde ìlú
kọ̀gbàṣẹ́ ní wọ́n tún lé wa lórí bólúbàdàn àsáǹkẹ́ ṣe dìde nu Yusuf Olóyèdé àsáǹkẹ́ ilẹ̀ rẹ̀ lọ́ba dìde yí pé èmi àti ọ̀níṣẹ́ àwọn àgbà wa lọ́wọ́ àtúlẹ̀ wa lórí ṣèpá palomú lọ́wọ́ kóòbó lù ọ̀ní ọ̀gbọ́rẹ̀ lù kọ́mọ ẹgbọ́rẹ̀ bó ṣe bínú jáde nu ó jẹ́ nǹkan tó bolúbàdàn nínú jẹ́ odidi Ọ̀ọ̀ni Ilé Ifẹ̀ jáde torí ẹ̀rọ ṣe wá pè wá lọ́wọ́ àtúlẹ̀ wa lórí ṣèpá palomú lọ́wọ́ lù ṣèpá ọlọ́sẹ̀ kó dìbò lórí wọ́n ń wo Olúbàdàn lọ báyìí ni ó jáde báyìí kàkà kí sọ pé ṣẹ̀kẹ̀rẹ̀ sọ ìlú sọ ní ọba lò wọ́n wá dé pàdé lẹ́yìn ìgbà náà Ọ̀ọ̀ni sì lálága lọ́ba ẹgbẹ́ owó nǹkan o àyè lọ́ba lójó Ọ̀ọ̀ni àná lálága lọ́ba wọ́n sì máa rotate láàrin àwọn àti Aláàfin ni bẹ́ẹ̀ ṣe dé jòkó ibi tí alága lọ́ba ìpàdé mi tí wọ́n ṣe ibi tí wọ́n jókòó sí ibẹ̀ lolúbàdàn àsáǹkẹ́ gbà lọ ọkàn jókòó ní tẹpọ́n nígbà tó Ọ̀ọ̀ni dé ibi tó yẹ kálága ó jókòó sí lọ́ọ̀ni bá ń lọ ní bá bọ̀ àsáǹkẹ́ bá ní Ọ̀ọ̀ni lọ́wọ́ ní kẹ́jọ́kọ́ sí ọmọ ìsálága lébi lórí nílùú mi bàbá ọ̀kàwé ṣùgbọ́n lójú bàbá ni wípé ìlú mi lẹ́wà wọ́n ti gbà yí pé Ọ̀yọ́ stéètì ìní tọ́jà gbogbo kìí sọ̀rọ̀ Ìbàdàn la fẹ́ sọ lọ́yọ́ stéètì ọ̀rọ̀ Ọ̀yọ́ stéètì la fẹ́ sọ nìbàdàn ibi ìlọ́dà gbogbo wa pọ̀ bàbá ó sì wá máa ráìdì mi má lù mí ọwọ́ afẹ́ mọ̀ sálága lọ́wọ́ àbí jókòó sí èmi ní sálága nínú mi abágbé wà lù rẹ̀ sálága abágbé lọ sí sẹ́yìn kásẹ́yìn náà sálága àwọn ọba nu wọn ò kàwé wọn kalà ákáyè wọn sì dúró lórí òdodo ọba mélòó ló lè ṣe láyé ológun Ọ̀ọ̀ni jáde ìlú nígbà wọn lọ bá bàbá yìí pé kó wá fún Babangida ní kó fún lóyè ó ní ẹ lọ wẹ̀kú lé mi ọ̀dà pẹ tó gbé jẹnẹrétọ̀ ti bẹ́ẹ̀ kí ló ṣe fún mi tí ì fi fún lóyè bẹ́yìn bá wójú rere mi kọ́ Olúbàdàn àsáǹkẹ́ láwọn ọba nu àìlọ́ba lójó èyí olóyè ìlú gbọ́dọ̀ dó lórí ẹ̀tọ́ ni wọ́n wá kó yín débi tẹ́ẹ̀tì dìbò ẹ̀ wá sọ wọ́n kó yín pápá mọ́ra alága kìíní kan nígbà wọ́n mọ̀ pé ẹ̀mẹ̀tọ́ yín kí lẹ jẹ ẹ́ sàṣà bẹ́ẹ̀ mọ̀ tó ní sà wọ́n ń bọ̀ ń bẹ̀ ẹ gbọ́ nǹkan lónìí ẹja tó gbọ́rọ̀ bàbá wa ẹ̀ sà ẹ padà wọlé ẹ wá máa bá wa sọ̀rọ̀ sùn. ọba tí ó wà nílẹ̀ a rí i pé ẹ̀yin afọbajẹ ẹ̀yin ọba yẹn ìjọba dẹ̀ fún wa níwèé wípé ká bá yín tọwọ́ bọ̀ ká bá yín dá sí i àdẹ̀wà yan ọba yẹn lónìí kankan. That day, the local government chairman was the chairman of the program. He was the presiding officer for the program. He was also the returning officer. So yẹ kó rí pa. àjọ kàwé ni o àti bàbá wẹ́ẹ́ sàti ẹ̀ kàwé dé lẹ́bùn. If there is going to be selection of whatever for any offer, it has to be done in Isaac Palace. Pẹ̀lú gbogbo àwọn afọbajẹ. The local government secretary will be there just as an observer. Wá wò ó wípé nígbà tí mo rí wípé ní ìbò ni wọ́n mọ̀ ní ká máa di. Tí ìsìn ìbò ni a fi yan ọba tó já sí wípé tí àbájẹ táwọn afọbajẹ ò bá forúkọ tábà yan ọba bá a gba orúkọ ni òbá ìforúkọ mẹ́wàá ni wọ́n mú wá á sì lọ béèrè lọ́wọ́ Ifá. Ẹni tí wújì rẹ bá kún jù làálù tí ó bá lù ú mu tí ìlú túbà tí ó tù sẹ. All these facts, customs and traditions were rubbish. Àti wọn ń bọ̀ òkú wá sí wa ń bẹ̀. Ọlọ́run ló ní kò tẹ̀ jẹ́ pé kí àwọn ìjòyè díẹ̀ wà lọ́dọ̀ mi. Bí a ti dé àárín ọjà báyìí, àwọn àmọ̀tẹ́kùn àtàwọn mọ̀kù àtàwọn tọ́ọ̀sì tí wọ́n kó dá sí iwájú báyìí sporadically wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn. ẹ̀wọ̀n ò ní yìnbọn ìbẹ́yìn lẹ́fà. Pé you want to take over the palace from me. Ṣé tí àbájẹ wa fẹ́ jọba náà ẹsẹ̀ yẹ̀jẹ̀ látẹ̀wọlé ni. ṣẹgbọn nǹkan wọn fẹẹ gbàgbé lọ́wọ́ yìí sí.
tọ̀ láti fi yan ọba wa. ókè ilẹ̀ yìí náà sì tẹ̀lé lẹ́fí sátìlẹ́yìn fún Adéyẹmí. ṣùgbọ́n àwọn kan ti ní personal selfish interest. So tó jẹ́ pé láti install ẹnìkan ni wọ́n fi ń ṣe gbogbo eléyìí. Tí wọ́n bá ní personal selfish interest lórí ẹnìkan, wọ́n ti lè wíṣí àbọ̀bàjẹ́ mẹ́fà kúrò ní Ikirun lórúkọ your government of the day. And the rejection of the president of power tí wọ́n láwọn yẹn yìí, the entire Ikirun ló kọ́ ìṣe sàmì fíńdà lóró gbogbo ìlú Ikirun ló kọ́ pátápátá báwọn ò fẹ́, and that is the reason why he could not get access to the palace. Gómìnà fẹ́ fi wọ̀ sí lọ ìlú Ikirun. Ṣé ẹ ti gbọ́ báyìí? Wọ́n ní gómìnà fẹ́ fi wọ̀ sí lọ ìlú Ikirun. Ó dàgbé ọ̀rọ̀ wọn sì kù. Ìyẹn gómìnà Oyètọ́lá tó kó bá wọlé lánàá. Ìyẹn gómìnà Oyètọ́lá. Ìjọba nílùú Ikirun la reject náà fẹ́. Ṣùgbọ́n at the same time, àfẹ́ ìtàgé sílẹ̀ nílùú Ikirun. Ìjà ìsìn tálẹ̀ nǹkan. Èyí tó ti rú sálẹ̀ nǹkan. Ẹ jẹ́ ká wá wò. Ọ̀rọ̀ ni bàbá wa Esa ìlú Ikirun sọ tó sì dùn mọ́rẹ́ ẹ̀ ń bá rí wọn tí ó ní Esa yìí bàbá wa Esa dá o wọ́n dúró déédéé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ láì ní mọ̀ pé ọ̀dádá tó dá yìí ilẹ̀ ni wọ́n àwọn gangan ni wọ́n dá wàhálà lẹ̀. Ṣẹ́rí ní ìgbà tí ẹ bá wo ètò tí mo ṣe kẹ́yìn tí Ọlálékan Kádírì tíbò rẹ̀ wọlé nílé ọba Àrá tí gbogbo ìlú kọ̀ pé ìlú ò fẹ́ olóyè nígbà tó wá pèsè orí ètò kan Ọlálékan Kádírì sọ wípé wọ́n máa béèrè pé gbogbo tó yẹ ká ẹ ṣe lọ́dọ̀ Esa jẹ́ ṣé bí ó ní ó ti fi ìlànà míì lélẹ̀ ẹnu pé tọ́ba kọba ọba jẹ́ ní ìsìn kò ní í ṣe kankan lọ́dọ̀ Esa bá mo wá rẹ́rìn pé ibi tọ́kẹ̀jú àbá Esa nínú wọ́n ń sọ fún Esa yìí pé ìlú bàbá rẹ̀ ìwọ́kọ́ ló ní mọ́. Mo wá rí i pé Ọlálékan Kádírì ọmọ ìtumọ̀ ìtí Esa fi ń lo oṣù mẹ́ta tí ọba jẹ ọmọ oyè tá a bá mú tí ọkọ fi lọ lo oṣù mẹ́ta nílé Esa kó tó wá di wípé nígbà òdìpa yóò làjú agbésí ọjọ́ mẹ́fà agbésí ọjọ́ mẹ́ta. Esa ló ní ìlú. Esa ló ní ìlú. Esa ló ní ìlú. Bẹ́ẹ̀ ṣe dọ́gbọ́n tẹ́ ẹ ṣe pa ìpìlẹ̀ Ikirun rẹ́ iná ìjẹ́ tó ń bá bọ̀ láyé tójú wàhálà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ tó mọ Ikirun nígbà gbọ́rọ̀ Akin ọ̀run wọlé àfitìsáré ṣé bó ṣe ní nípìnlẹ̀ nu tèmi bá ń gbọ́ ìtàn àbí tèmi bá sọ tí bá lọ ṣe ẹni tí bá lọ ṣe ìfọ̀rọ̀wọ̀rọ̀ pẹ̀lú àwọn ọba mi èyí farabalẹ̀ gbogbo tí wọ́n bá sọ èyí sì lọ síwádìí ìwà lọ wo gba àwọn gẹ̀ẹ́sì tó ti pẹ́ láyé àwọn òyìnbó tígun ọ̀tún sọ tígun òsì sọ nígbà ilé ìṣọ́ ìríwo ló mú wá nígbà ilé ìṣọ́ ìríwo ló mú wá. Àkọ́kọ́ ẹja bẹ̀rẹ̀ látòrí Ikirun gangan fúnra rẹ̀ bó lọ̀rọ̀ Ikirun ṣe jẹ́ ní ṣókí ìtàn Ikirun ń bọ̀ ní kókó lọ́jọ́ iwájú. Bá a ṣe tán ìtàwọn àgbà sọ fún wa ni pé àbúrò ló jẹ́ sí Ọ̀ràngún ọba ilẹ̀ Ìgbòmìnà. Àwọn kan sì gbà yí pé lára àwọn ẹ̀ṣọ́ ẹ̀ agbákan gbà pé lára àwọn ọ̀dẹ rẹ̀ ni ṣùgbọ́n gangan fúnra ẹ̀ máa ṣọdẹ nígbà náà gbogbo àwọn ọba wọ́n máa ń ṣọdẹ àwọn ọmọ ọba wọ́n máa ń ṣọdẹ wọ́n máa ń ṣe gbogbo ẹ̀ wọ́n máa ń tẹ̀ torí pé nígbà náà ọdẹ àgbẹ̀ oríṣiríṣi ọ̀nà náà ló kún. Níbi tó ń wá
tó ń kó ń bẹ̀ ní agbègbè ń. ọba àgùn ti wà ń bẹ̀ ìtẹ́ ẹ̀gbọ́n nínú ọ̀pọ̀lọpọ̀ sáré kiri kan máa bẹ tí ìyá wọn kí ló kiri kọ́ kí ló sì tóbi kọ́ ìtàn lásọ lẹ́yìn ọba àgùn ibi dáàtú ti lọ kan ìlú ní jọ́hún ìní àwo tàbá sì padà sọ́nà ìsàlẹ̀ á lọ kan ara àwọn ni wọ́n ránṣẹ́ sí aláàfin Ọ̀yọ́ tó fi tìmì sọ́wọ́ nígbà tí àwọn Ìjẹ̀ṣà tí wọ́n gbòòrò torígbà náà nínú ìlú ìṣẹ̀ǹbáyé tó gun òkórí orílẹ̀ ní lápapọ̀ pé kó wọ́n wá wọ kápítà wọn àyàfi ìgbà tí ayé balógun Akere tó gbógun lọ òun ò sì gbà òun kú sí ibùdó ogun àwọn akọni Ìbàdàn náà wọ́n pa fúnra wọn kí Orówùsì kìí sọ̀rọ̀ Orówùsì kóhùn ó tó wá gbà á kó tó wá kó Ìbàdàn padà sílé wọ́n jẹ́ pé gbà àkọ́kọ́ tí wọ́n kọ́ gbé ogun pé wọ́n gba kápítà ilẹ̀ Ìjẹ̀ṣà ní Iléṣà ni. òun wà ń bẹ̀ ó wá àwọn ìletò míì ṣẹmọ̀ pé àwọn ọdẹ tẹ́ bá rí nígbà pé iná ń jọ iná tẹ́nìkan bá mú pamọ́ táwọn ọdẹ bá mú pamọ́ níjọ́ wọn a máa dáàbò bò ná fún ọdún kan pé kò gbọdọ̀ kú torí kò sí sàná tẹ́ bá sì fẹ́ múná wọn a máa wo ná nígbà wá rí iná tó rú lókè lọ́hùn. wọ́n pè bẹ̀ ní ìdí ìrẹ̀lẹ̀ ó súnmọ́ bẹ̀ ọbọ̀dẹ̀ ń bẹ̀ ọdẹ tó bá ń bẹ̀ wọ́n jọ kíra wọn wọ́n jọ jọ́rẹ̀ òun wá ní Ikin wá wà lágbègbè bẹ̀ kíní Ikirun ìníkíní rògbòdò kaba àti máa ń dàbí ìgbà tá a wà ní primary school a máa ń fi sínú táàrà kíní fún tí ó dàbí dọ́stà tá a máa ń jù wọ́n máa fi ń sí kíní ọ̀fẹ́ dàbí kíní ìlẹ̀kẹ̀ tí wọ́n máa ń sí sára kí mo lè pe sára ṣẹ̀kẹ̀rẹ̀ kéékèèké báyìí ni ibi tómi bá wà nísì máa ń wà àwọn ọdẹ àwọn bàbá wa máa fi ń mọ̀ bódò bá ń bẹ ẹ̀rù wá dé gbogbo ẹ̀ wá gbẹ Ikirun wá run ìníbà àṣẹ̀tẹ́ wá gbọ́gbà tó wá lọ bá a gbogbo kíndé ikọ́ ikí ti run ìlódì Ikirun agbákan ọ̀rọ̀ nu nínú gẹ̀ẹ́sẹ̀tì táwa rí o ní ìta ayébáyé ni o ṣùgbọ́n wọ́n gbé lórí pé Akin ọ̀run bá àṣẹ̀tẹ́ yìí iná wá pé ọ̀rẹ́ rẹ̀ gbé máa bọ̀ lọ́dọ̀ mi ló wá jókòó tì ilé tó wọn náà jìnnà síra wọn máa bọ̀ lọ́dọ̀ mi ló jókòó tì. ọ̀dà bá àṣẹ̀tẹ́ sì ní ọmọ ọlá ni ọ̀dà o á jọba o á ṣègbà o á sọ̀rọ̀ ìlú o bíi baálẹ̀ ni o á dá sọ̀rọ̀ ìlú ìwọ ni kó máa mójútó táwọn ọba sí nílé torí bí ṣe ń gbélé ní ń gbèlà náàyàn ìpìlẹ̀nu gbogbo máa kírun ọmọ yìí pé éésà ló nílùú ọba ló lè réko ṣé wọ́n láwọn ọmọ àbí sọ́rújú báwọn bàbá wa ṣe ń gbèlú kalẹ̀ nu èèyàn mẹ́ta máa tẹ̀lú ó kálukú ló sì nípò tó dì mú ìdínú kìí ṣe pé ní máa lọ ṣe nǹkan lọ́dọ̀ éésà bọ̀rẹ̀ Ikirun lórí ilẹ̀ rẹ̀ ni èmi ni oní nǹkan ni kìí ṣe pé ó jáde abọ́ rẹ̀ wípé iná ẹ̀ lọ́fà wípé tí ọba bá wàjà gbàrà òun ló lágbára òun ló láṣẹ láti kéde ọba míì òun náà ni ó sì
ó lọ́mọ oyè ó sì ṣé gbogbo àwọn olóyè yòókù ilé ọmọ oyè tá a mú lọ́ba ní ó dọ̀bálẹ̀ fún èèṣà ní ó dọ̀bálẹ̀ fún lẹ́ẹ̀mẹ́ta èèṣà wàá fi méje dá padà tó gbé ìdọ̀bálẹ̀ tí ọmọ oyè ọ̀dọ̀ kẹ́hìn tí ó fi dọba kí ló dé tó ṣe pé kò sí ìdọ̀bálẹ̀ fún gbogbo àwọn ìjòyè yòókù pé èèṣà ló yọ dọ̀bálẹ̀ fún. Kí ló fa oríkì ọmọ anílé gbọ̀fẹ́kùnrin? Kí ló fa oríkì o? Nígbà tí ń lo oṣù mẹ́ta níbẹ̀ ìtàn yẹn parẹ́ gẹ̀ẹ́sẹ̀tì ń bẹ ṣùgbọ́n tá a bá ń ṣe ọba tó bá fẹ́ jẹ ní ìsìn kò ní lọ sílé sàmì ìwọ́ tó bẹ̀ nígbà tí ọ̀dà tó bá tiẹ̀ wá jọ bọ ojúlówó náà sírú ẹ̀ lọ bọ ojú ọba tó jẹ tí olùfọwọ́ sí yọ̀wá lọ́wọ́ ọ̀pá ìlànà ìṣẹ̀ǹbáyé rẹ̀ ṣé bẹ́ẹ̀ nílé ṣàṣekéré tó ní Ìkìrun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ ìtàn ìlú làwa sọ fún wọn àwa mọ ìtàn àwọn ó sì ṣàlàyé bí ìtàn ṣe rí bẹ́ẹ̀ yìí bá ń pa àlọ́ àwọn ọmọ sọ ìtàn bẹ́ẹ̀ yìí bá ń pa àlọ́ ń sọ àwọn ìlú tó ti wà ń bẹ̀ lẹ́gbẹ̀rún ọdún ń sọ ọdún tí wọ́n tẹ Ìkìrun àti bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀. ẹjẹ́ ayọ̀wọ́ ọ̀tẹ̀kù o ẹjẹ́ ayọ̀wọ́ ọ̀tẹ̀kù ẹjẹ́ ayọ̀ ká sọ ìtàn gẹ́gẹ́ níbi ìtàn ṣe rí ń sọ gbogbo òǹtàn bẹ́ẹ̀ ṣe lọ ọdún tẹ́ ẹ lọ sí yunifásitì Ìbàdàn gbogbo bí ká kọ̀wé sí tẹ́ fẹ́ kó gbogbo ojúlówó ẹ̀rí táwọn òyìnbó ti kọ́lẹ̀ gbogbo ẹ̀rí ń sọ fún yín. ìyí tí bàbá ti yín sọ ìyí tí bàbá eléyìí sọ ìyí tí bàbá eléyìí sọ ṣe kàrò pé àkànjá àrí òpìtàn lórí pé káàkà jókòó náà ni ká máa wúwo tòwòtò bí àwọn yòókù. nígbà ọwọ́ mi ba àwọn ìwé kan tó ti pẹ́ mo wá fi ṣọwọ́ sí ọba ìlú Àrà pé ọkọ̀ kàkiri òtọ́ máa lọ sí Èjìgbò lọ́nà tí ẹ bá ti kúrò ní Ẹdẹ wọn alára mo fi ṣọwọ́ sí wọn balára sí ni nígbà mo rí àwọn kan tó ní í ṣe pẹ̀lú orúkọ wọn àti ìṣẹ̀ǹbáyé tó ti pẹ́ tẹ bá dèlù Awo tẹ bá sọ pé oyè tó kára Awo ó ń bọ̀ wá kárẹ́ ẹ̀gbẹ́ kìí ṣe oyè tó kára Awo ìlú Awo ó kéré gan ṣùgbọ́n àrà tí wọ́n ti dá lọ́nù ìtàn ó ju bẹ́ẹ̀ ṣe mọ̀ lónìí lọ irú ẹ̀ náà nílùú Ọ̀là ní ìpínlẹ̀ Kwara bámbámbá làwọn ìlú ọkọ̀ gbé yín kọjá nílùú mi báyìí tí bá lọ pẹ̀lú àwọn ọmọ sẹ́mi bá ní àkọjá nílùú ìṣẹ̀ǹbáyé ìlú tẹ̀mí máa ń gbà nílùú ìṣẹ̀ǹbáyé ìlú tí ẹgbẹ̀rún ọdún kan bá ti kọjá lórí rẹ̀ ní o láwọn ìlú kan mẹ́tọ́ pé wọ́n níta ẹgbẹ̀rún ọdún méjì lọ́wọ́ láwọn ìlú kan ṣùgbọ́n gbà tá a mọ̀ tán wà ní èyí tí bàbá wé ṣàdálẹ̀ ni tí wọ́n bá wá jẹ lọ nísìnyí tí wọ́n pa ìlànà rẹ̀ kò sí ojúṣe kò sí nínú ìṣe ìlú ìmọ̀ jẹ́ àmọ́ ìpìlẹ̀ ní ọdún ìmọ̀wà nílé Ọ̀rànfẹ̀ onílé iná nígbà tí wọ́n ń ṣe ọdún Ọ̀rànfẹ̀ wọ́n wá ń kọ orin nínú orin wọn tí wọ́n ti ń kọ lájọ́ táyé ti báyé àti nínú àwọn nǹkan tá a tojúbọ̀ tá a rí ń bẹ̀ à ń rí pìlẹ̀ ń bẹ̀ à ń rí tàn ń bẹ̀ à ń rẹ̀tọ̀ ń bẹ̀. Ilé mọ̀lẹ́ ń bẹ nílé Ifẹ̀ ẹ bá bẹ̀rẹ̀ pé ta ló lè jókòó lórí àga ń bẹ̀ àwọn wo ní jókòó lẹ́ẹ̀lẹ̀ kí ni ìdí tó ṣe pé àwọn kan ò lè dádé wọbẹ̀ ẹnìkan ló lè gbádé wọbẹ̀ ló lè fi nǹkan sórí wọbẹ̀ kí ni ìdí tó pé ẹnìkan ó fi jókòó lórí àga ẹnìkan ó jókòó lẹ́ẹ̀lẹ̀ ó já mọ́ pilẹ̀ ládéládé Aláàfin Ọ̀ládé adé aládékún lágbàfà láàfin ó jẹ́ àmọ̀pìlẹ̀ àwọn wo láládékún Ifọ̀n ni àwọn wo ni Olúfọ̀n ọmọ Ọbàtálá ni Adéèrè ò níye
olúfòòrò ó jẹ́ ìfojú òpólẹ̀ fáwọn tá a fẹ́ pè kí mẹ́ta wà lágara ya òkè lọ́tà fi pè mí náà ní 08023674432 iná ni a fi pè lẹ́ẹ̀kan sí +2348023687432 Muhammadu Koribu ń pè mí mo wà lórí ètò. bá yẹ kó ní WhatsApp lẹ́yìn fẹ́ pè sí ẹ lè pè sórí +234 ẹ pè sórí +2348023687432 bá yẹ kó ní WhatsApp lẹ́ fẹ́ pè sí ẹ pè sórí +2348023687432. níbi tọ́rọ̀ wá dé dúró yìí gómìnà tàná ti ṣe bó ṣe yẹ kó ṣe é ó sì ti dálẹ̀ fúnjọba tòní. inú mi dùn nínú àwọn àrọ tí gómìnà wa tòní sọ mo fẹ́ pìnì òǹkẹrọ síbẹ̀ àwọn tí wọ́n fẹ́ pè wọ́n ti ní gbogbo kùjẹkùjẹ tí ń bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ lọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun tó rọ́pọ̀ gan o ìtẹ́ ń dálẹ̀ pọ̀ o tìgbàjọ náà ń bẹ́ẹ̀ o ibìkan ń bẹ gan ní ìsìn àti àràdé ìṣẹ̀ǹbáyé mọ́ adé ìṣẹ̀ǹbáyé ti wùyẹ́ ó ti fù lọ gómìnà wa tó sọ pé gbogbo àwọn kan wọ̀nyí làwọn ó ṣe àtúnṣe rẹ̀ torí pé nínú òfin àti ọ̀rọ̀ tí gómìnà wa sọ wọ́n ti jó yé wáyé pé àwọn náà mọ̀ mo rò pé ẹnìkan ti wà lójú òpó ìjà ṣe báyìí Power on. ìjà ṣe báyìí ẹ ti wọlé mu ó ti lẹ ẹ kú dédé àsìkò yìí o hello ẹ ti wọlé o ẹ kú ojúmọ́ o ẹ kú ètò. Ọlọ́run ló lè tó ẹ. orúkọ mi ni ọlálátọ̀ ẹ̀ tí mo pè ní ìjẹta. báwa dá sétò. ọlọ́ọ̀dùnkù látàrí. àṣẹ o. inú mi sì dùn pẹ̀lú àwọn ọ̀rọ̀ yìí ní tẹ́ǹtì ìgbà inú mi sì ń pọ̀ inú mi kan dùn. lọ́dọ̀ tí bàbá wáyé sà ẹ̀ náà ti rí wọ́n ti kẹ́kọ̀ọ́ báyìí. wọ́n sì ti mọ Aare wọ́n ti mọ ẹ̀dùn. ṣùgbọ́n tí ó dùn mọ́ ìlú nínú ni pé kí wọ́n mú Adé lọ sí ìdájọ wa. ìdílé wo ni kí wọ́n mú lọ. Gbólẹ́rù ló ní. Gbólẹ́rù ẹ ṣé gan ni. Gbólẹ́rù ló ní. torí ẹ̀yin náà gbọ́ tó sọ tó bá ń fẹ́ ń bẹ̀ tó bá kú ọ̀tá ń lè tí yóò jẹ onígbòde tó kọjá wọn dìde ta ẹ̀ka rẹ ní kẹrùnmọ́. bẹ́ẹ̀ ni wọ́n gbalẹ̀ bàbá rẹ̀ lọ́wọ́ rẹ̀ nù. bẹ́ẹ̀ ni o nípa ìkájú ààyè wọn nígbà ààyè wọn. tó kí wọ́n ṣe àtúnṣe ọlọ́ọ̀sì bá wa fún gómìnà fún wa lọ́wọ́ bá wa ṣe a gbọ́dọ̀ sí lẹ́yìn ilẹ̀ kó ṣe yóò bá nǹkan jẹ́ o wàláhì yóò bá nǹkan jẹ́ torí ọba tí ń sọ̀rọ̀ tí ò máa ń pa ìṣèlú tí ò máa ń pa òṣàlú tó ń fi ìlú kẹ́lọ́ fún yẹn fún ọmọ àdádálẹ̀ tiẹ̀. àlọ́ tí ọ̀pọ̀lọpọ̀ máa ń pa ni wọ́n máa ń rò níta wọ́n sọ pé wọ́n máa bọ̀ ẹ máa gbé ogbà lọ́wọ́ ogbẹ̀ ní ìmọ̀ sọ lẹ́yọ kọ̀ọ̀kan bí ọkọ̀ ọdún kan ṣe ṣẹlẹ̀ bí tàn wọ́n ṣe rí ìta àbá tí màá sọ pa ìṣèwádìí ẹ fọkàn balẹ̀ iṣẹ́ ń bọ̀ ń bẹ̀. so ẹ bá kún mọ́tà kẹ́ bá wa ṣe kí ní tẹ́lẹ̀ ó sọ̀rọ̀ kan pé ọba tí ò bá jẹ kó má gba ọ̀bẹ ìtàkùjá mọ́ kó má tẹ̀lé. àlọ́ lè yún un pa ṣé ọba ara rẹ̀ kọ́ ló jẹun. ẹ dákun ẹ
fọlọ́mù ẹ má jẹ́ bàtà wọn jẹ́ o. ẹ ṣé gan ni kíká fún ẹlòmíì ní ààyè òǹkẹ̀rọ tá a pèsè náà ní +2348028774432 àti pin ẹ̀ síbẹ̀ ó ṣeé ṣe o tó ṣe pé àwa tí a bá lè pè á lórí WhatsApp ẹ já pè direct torí àwọn onídàrẹ́ẹ̀tì pọ̀ gan. ẹ kú dédé àsìkò yìí orúkọ yìí àti ibi tẹ́ ti ń pè. Ọbáfẹ́mi lórúkọ mi pè láti Russia. láti ìlú Russia. bẹ́ẹ̀ni. Ọlọ́run ní járógun Ukraine àti Russia ní Ikirun. à ń gbádùn ètò yín gan ẹkú ètò Ọlọ́run mú fi ọmọkùnrin ogun yín o. àgbà ò ní tán lórí ilẹ̀ o. pápá torí àsìkò. mo fẹ́ béèrè ìbéèrè kan. ẹ jọ̀ọ́ ẹnìkan sọ ọ̀rọ̀ kan fún mi nípa ọ̀rọ̀ Yorùbá wọ́n ní bàbá kan wà nígbà bàbá yẹn kọ ìwé ìtàn kan. ṣé lórí ọ̀rọ̀ Ìkirun tó bá fẹ́ pè mí lórí yẹn pè mí lẹ́yìn ọ̀rọ̀ Ìkirun ni à ń sọ lọ́wọ́ tájọ ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ ń tó kan gbogbo wa ọ̀rọ̀ Ìkirun tẹ bá fẹ́ béèrè nípa ìwé àbí ẹnìkan kọ ìwé ìtàn ẹ pè mí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn la máa ń sọ ọ̀gbìn tí wọ́n rà fún àbáwọn míì rà àwọn èmi à ń sọwọ́ sí wọn ìta bá dẹ̀ ní lórí PDF à ń fún wọn. Gẹ́gẹ́ bí tí gómìnà wa sọ ní abala keje ọ̀rọ̀ wọn àti abala ìkẹrìndínlọ́gbọ̀n gómìnà wa ní pé ní abẹ́ ìṣàkóso mi gómìnà wa Adémọ́lá Adélékè ní àná abala keje àti abala ìkẹrìndínlọ́gbọ̀n gómìnà wa ní pé ní abẹ́ ìṣàkóso mi àwọn gbogbo kùjẹkùjẹ tí ó wà tí ìjọba àná ṣe làwọn ó ṣe àtúnṣe yálà o nípa ìwà àbàjẹ́ ni o nípa ọ̀rọ̀ òṣèlú ni o àti ìmáfi ẹjọ́ ṣègbè àìsí ìdájọ́ òdodo àìmẹ̀tọ́ àwọn ó ṣe àtúnṣe lórí ẹ̀ pàápàá o ní abala ìkẹrìndínlógójì 36 wọ́n ní àwọn ọba tí wọ́n yàn tẹ́ ń sáré yàn ní yàjóyàjó lórí àwọn fẹ́ kó gbálé wípé wọ́n ní gbogbo ẹ̀ làwọn ó tó gbé yẹ̀wò tó ṣe pé ọ̀nà tó tọ́ àti tó sì yẹ tó yẹ kó kálukú gbàjọba ènìyàn gbàjẹ ọba mo rò pé gbogbo ètò tá à ń ṣe lórí ọ̀rọ̀ Ìkirun àti tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ náà ní gómìnà wa ti gbọ́ iṣẹ́ ló tó wá délẹ̀ fún gómìnà wa kò sí tí gbogbo wa ń béèrè fún iná ní wípé ká sòdodo èèyàn á máa du nǹkan kí wọ́n tó fún gómìnà Adémọ́lá Adélékè ní tíkẹ́ẹ̀tì nínú ẹgbẹ́ PDP ní primary àwọn èèyàn pọ̀ tí wọ́n jáde so tí gbólẹ́rù náà bá pọ̀ tí wọ́n bá jáde tí wọ́n bá ń dùn kò sí tó burú mbẹ̀. ẹ ti wọlé o. bàtẹ bá ṣe tẹ́ ẹ pè wá padà kò sí tó burú mbẹ̀. ìdílé ọba náà wọ́n ti máa ń du ọba ìdílé ọba wọ́n ti ń du ọba gbogbo ọmọ tó bá sì ń bẹ ní ìdílé ibi tó bá kàn náà wọ́n lẹ́tọ̀ọ́ sí gbogbo wọn náà wọ́n lẹ́tọ̀ọ́ sí àwọn ni wọ́n wàá wò láàrin ara wọn gbọ́dá o ẹjẹ́ àpèrà wa ta ni káyàn wọ́n bára wọn ṣèpàdé ẹlòmíì lè wá láti ìlú òyìnbó ẹlòmíì lè wá láti Ìbàdàn ẹlòmíì lè wá láti Èkó ẹlòmíì lè wá láti Kánò Port Harcourt Àbújá wọ́n sì jọ jókòó wọ́n jọ ṣe ibi tí wọ́n bá fẹnu kù sí lórí ìní wọ́n gbà àwa ní gbèrò lórí wípé ṣèbí àwọn ìdílé tọ́bọ̀ ọ̀kan ọba àrá àwọn 21 ni wọ́n dìbò tó táwọn bàbá Esa lọ dìbò tí Esa dìbò fún Dr. Ismail Ọlásùnkànmí Adéyẹmí Esa tí wọ́n bá fẹ́ máa sọ̀rọ̀ nígbà ẹ tí ọba gbọ́ gbogbo bọ́rọ̀ sí ń bọ̀ tó bá wá gbọ́ interview Esa tí wọ́n ṣe pẹ̀lú BBC Yorùbá yóò ní bàbá dáadáa tí ń fàtòṣe kí tí ó sì mọ̀ pé òun náà gbé èèyàn lọ́wọ́ nídìílé tọ́bọ̀ ọ̀kan. gẹ́gẹ́ bí mo ṣe sọ bàbá wa Esa tẹ́ ẹ bá dénú ilé ẹ pa àwọn ọmọ yín ẹ pa àwọn ayọ̀ ayé kẹ́tì ẹ̀jọ̀ jókòó kẹjọ dálẹ̀ pé ẹja sọ̀rọ̀ pẹ̀lú bẹ̀rù Ọlọ́run ẹni tí mo ṣe bí ẹ ṣe ń ṣe mo ṣe wò láti kọ́kọ́ gbé Dr. Adéyẹmí lọ́wọ́ tí wọn ò bá mọ̀ mọ́ oyè wá ẹ̀yin lẹ́nu ìlú ẹ̀yin lẹ́wàá mú
ìwé lẹ́tà ẹ́dẹ̀dì lẹ́wàá fi kọ pépà lẹ́ẹ̀fi kọ lẹ́tà sí wọn pẹ̀lú síìlì yín. ìjọba àbílẹ̀ gẹ́ tí ọkọ̀ lẹ́tà kéèkàn wọ́n ẹ̀yìn lọ́kọ́kọ́ kàn. bí lẹ́tà ọba lọ sílé wọn ọ̀dọ̀ yín ni ó gbà lọ lé wọn. torí pé bọ́ bá dàrú ẹ̀yin ni bọ́ bá tò ẹ̀yin ni ó lù ò ní fẹ́ kó tú ó lù ti yín nù ṣe wá gbọ́ ilẹ̀ tí ọ̀mọ̀ tó fi wá ń sọ yí pé wọn ò ní mọ ìgbàlé ẹ́sà mọ́. àwọn bàbá wa sórí wọn kú tí wọ́n fi gbé oṣù mẹ́ta lẹ̀ èyí tó sì fa ọba tó lu ọjọ́ mẹ́ta tó fi di ọjọ́ mẹ́ta àwọn èèyàn mọ́. ọba Adédèjì tó jẹ lánàá náà ní Ikirun tí ó kàwé tí ó sì nígbà tó wá ní gbọ́ wà ń bẹ̀ tó yẹ kó lóṣù mẹ́fà crowd pọ̀ ilé ẹ́sà tẹ́sí lọ́ngbà náà ó jẹ́lé alábàárà ṣé ẹ gbàgbé ìpè ọdún 1990 lọ́jẹ́ kó tó wájà lọ́dún tó lọ after close to 31 years lórí ìtẹ́ ọgbọ̀n ọdún àti oṣù méjelélọ́gbọ̀n ọdún. iná wá wò ó pé inconvenient lélẹ̀ ẹ jẹ́ ká move lọ sí ọ̀dọ̀ mi so that gbogbo àwọn àlejò tá a fẹ́ máa gbà àti èrò àṣìṣe tẹ́ ẹ ṣe ń gbà wọn inconvenient náà ni títa ríro là ń kọlá tó bá jiná tán ní doge bó ṣe gbé bẹ̀ nílẹ̀ alábàárà náà ló gbé. níbẹ̀ tí wàá mọ̀ báwọn ilé ibi tí àwọn ọba tí ọba jẹ tí ọba máa dúró sí bóyá lóyìnbó lẹsí lọ mọmọ ní tí ó lu èsì ẹ ti ṣe é regede tóṣù mẹ́ta wọn ò fi máa pé gbogbo òtò tó yẹ kẹ́ ẹ sọ fún wọn ààtò tó yẹ kẹ́ ẹ sọ fún wọn bá a ṣe ń tàṣà jẹ là ń pa ìlànà là ń pa ìtàn ọ̀hún èèlò tá a máa sọ fún yín nù èèlò. ọjọ́ kẹ́ni nǹkan máa bẹ̀rẹ̀ tó bá sì ti bẹ̀rẹ̀ ìlànà máa tẹ̀lé. àwọn oyè kan bẹ́ ń bàdàn nígbà tẹ́mi ó jẹ ààrẹ òpìtàn ilẹ̀ ìbàdàn kò sẹ́bọ kò sétùtù torí pé oyè bá ti jóyè ìdálọ́lá wọn ó ṣe ní bó ṣe ká ṣe. kí ni gbogbo wa la rí níjọ́ náà ajókòó ń ta wọ́n pè fídíò rẹ̀ ń bẹ wọ́n pè mí wọlé nígbà wọ́n pè mí wọlé tán mo dọ̀bálẹ̀ fún kábíyèsí lẹ́ẹ̀mẹ́ta mo yí kọ́ ọ̀tọ̀ mo rá bàbá ńlẹ̀ ní pé mo fara gbolẹ̀ kí n tó gboyè wọ́n kó lẹ̀kẹ̀ sí mi lọ́rùn wọ́n kó lẹ̀kẹ̀ sí mi lọ́wọ́ ọ̀tún wọ́n sì fi wé àkókò lé mi lórí wọn. Olúbàdàn ó sì wúre àwọn àgbààgbà joyè wọ́n sì wúre fún mi àjòyè nù. ní ti ìdálọ́lá nù ṣùgbọ́n bá ṣe pọ́ ọba la fẹ́ jẹ oníbẹ̀ ṣe ń ṣe tó bá ṣe pé àwọn olóyè ní oníbẹ̀ ṣe ń ṣe tó bá tó wá débi àwọn àgbà oyè oníbà ṣe ń ṣe ìlú kọ̀ọ̀kan ló sì mọ tí ń ṣe nínú ìyẹ̀wù rẹ̀. ìdí nù tó jẹ́ yí pé ká ṣọ́ra ìgbà tá a bá pilẹ̀ ọ̀tẹ̀ àìmọ̀bi tí ó dé ìgbà tá a bá ń pilẹ̀ ọ̀tẹ̀ àìmọ̀bi tí ó dé tá a bá ṣe tọ́ dáa. bàbá wa èèsà tẹ́yìn jẹ bàbá yín lé wọn ò ní jẹ ọwọ́ ayẹkẹ́ ẹ̀dúpẹ́pẹ́ yìí jẹ́ bàbá yín lé sàn kò ní jẹ àmọ́ ẹ̀kẹ́ yìí ò dúpẹ́pẹ́ yìí jẹ èèsà yìí. mo lóyún tán o ṣùgbọ́n gbọ́dọ̀ bí lóyún tán gbọ́dọ̀ bí mo lóyún tán torí pé bàjẹ́ àwa àìsẹ̀yẹ bẹbí jẹ́ àwọn ọ̀fẹ́ kó dáa ni tá a bá fi lè bí ìtàtà lóyún nǹkan bàjẹ́ bá fi lè bí ìtàtà lóyún nǹkan bàjẹ́ tí wọ́n yan. ẹni tó ń pè mí sórí MTN yín blọọkì nọ́mbà ẹni lè rí mi kò má láéláé torí pé à ń ṣètò lọ́wọ́ ọ̀lẹ́bí èmi ni mi ò pa nẹ́tíwọ̀kì yẹn nígbà tá a fi bẹ̀rẹ̀ ètò èmi ni mi ò pa so ìlóúnjẹ olè máa rí rádaràda rẹ̀ tí ń ṣe é ṣe ẹ̀yìn tá a bá ti pa ni kò ní lè rí mi pè síbẹ̀ ẹ̀jẹ̀ ìwọ̀n bí a mo lè rí pa báyìí.
torí a ti fi nọ́mbà tí àwọn èèyàn ó pè a ti fi nọ́mbà táwọn èèyàn ó pè sí a ti fi síta. Mo wá dúpẹ́ lọ́wọ́ ọmọdé, mo dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà, mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun, látà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Ìkirun, ibi tó dàrú dé Ọlọ́run ọba bá wa tó, pé ẹ̀mí ti ń bọ̀ ibi ń para àlú ní Ìkirun, olóko ò lè lóko, olódò ò lè lódò, àwọn ìyálọ́jà àwọn òbítajé ṣe lórí kíni ìtẹ̀ ìdálẹ̀. Àwọn àgbẹ̀ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti Adémọ́lá Adélékè ẹ kú oríire o, òṣùkálà ọ̀rẹ́ wa àgbà ìjòyèmí kòkòrò ẹ kú oríire, ẹni tí ọ̀dàdé ní ọ̀dàdé ẹ bá wa mójútó gbogbo kùdìẹ̀kudiẹ àti ìbàjẹ́ àti ìwà tí ò dáa èyí wá sẹ̀yìn onìkan o, gbogbo àwọn tó bá yẹ kí wọ́n rọ̀ lóyè lórí rẹ̀ tẹ́fẹ́ bayé jẹ́ torí pẹ̀lú ti bọ́ o, àwọn tẹ́sí pilẹ̀ ọ̀rọ̀ yìí wọ́n gbọ́dọ̀ jẹ ìyà wọn. Ẹ bá wa tún ìlú tò, ẹ bá wa tún ìlú tò, àwọn adájọ́ tó ṣe pé wọ́n sì máa ń lò ẹ bá wa tẹ̀lé wádìí wọn dáadáa. Gbogbo bọ́rọ̀ bá ṣe rí o, gómìnà wa o, iṣẹ́ àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ ṣe nìyí o, kílùú ọmọ bàjẹ́, kílùú ọmọ dàrú, èdè o. Ẹ bá wọ́n gbé ètò mi dáadáa kò sí gbogbo táwọn èèyàn pariwo àti gbogbo òdòdó ni wípé ẹ̀gbádé faládé o, ẹ̀jẹ̀ lè gbólẹ́rù ọyàn ọmọ oyè wọn o, ilé gbólẹ́rù lòyìn tọ́ sí òkè sílé ọba àrá o, ẹnìkan jẹ́ kílẹ̀ ọ̀fẹ́ ẹ ti jẹ lẹ́ẹ̀mẹwàá tẹ́lẹ̀, ẹ̀ẹ̀mejì ilé gbólẹ́rù tí ì jẹ o, ilé Adédèjì jẹ lẹ́ẹ̀mejì ẹ̀jẹ̀ gbólẹ́rù ọ̀jẹ̀ o. Èsà ìdúdọ̀wọ́ yín o, ẹ̀já wọnú àpẹ̀tí Ọ̀yọ́, ẹgbẹ́rọ̀ àdìdọ̀tà Adéyẹmí ilẹ̀ tílé gbólẹ́rù bá sẹ̀yìn lẹ́sẹ̀ kan ẹ pè wọ́n. Níta ẹ ṣe fún mi rèé kọ́ tán. Èsà ẹ bá ṣe àtúbọ̀tán yẹn ọ̀dà. Èsà ẹ bá ṣe ẹ nílò kọrékìrún àtàwọn ọmọ yín àtàwọn ọmọdé ọmọ yín èpè kọ́ o ẹnìkan kì í ṣerú ẹ̀ ó mú jẹ o. Mo ṣe tán o, mo fẹ́ máa lọ. Fún ìbéèrè àti àlàyé ẹ lè pè mí sórí 080287432. Ìlú Òfẹ́mi lóyè o ò tí ì dá Ìkirun o torí pé o ò tí ì tẹ̀lé ìlànà o, ẹ̀gbádé faládé ìfipáṣe ìtìjú ní kó bá ní o sẹ́yìn náà níbi tó dé dúró. Lórúkọ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun, gómìnà Adémọ́lá Adélékè, lèmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Aare òpìtẹ́lẹ̀ Ìbàdàn, olóyè Laji Abbas mi sọ wípé títí ìgbà tá a tún pàdé ìmí àmọ́ wípé ejò kò ní rọrùn rèpè láyé epo dúró ire o. Aare òpìtàn ilẹ̀ Ìbàdàn, olóyè Laji Abbas, Ọlọ́run ló rán ẹ, asọ̀tàn báyìí, asọ̀tàn tó lè rú, iṣẹ́ tó ṣe títí tó fi olóyè ilẹ̀ Yorùbá, ọba Olúbàdàn ló fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ. Aare òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá, Ọlọ́run ọba ló rán ẹ. Aare òpìtàn ilẹ̀ Ìbàdàn, kò pẹ́ fún wa, ìlẹ̀kẹ̀ lọ́wọ́, ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas, ìbò pápá ìlòlùnà, asọ̀rọ̀ lóye ìbò lọ́lọ́run fún. Orí bá ti mú kárànṣẹ́ palábẹ́, odò ògùn ẹ̀ kò mú ẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá tàn, Ọlọ́run ọba ló rán ẹ, olùkọ́ àgbà.
Laji Abbas àbàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú ẹ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas àbàtẹ ìtàn mọ́kúta o. Aare ìtàn.